ìròyìn àjímúná àjímúná ìròyìn àjímúná lórí ìsìnfẹ̀fẹ̀ ẹ jẹ́ ká jọ gbọ́ ojúmọ́ ti mọ́ pẹ̀lú ìròyìn àjímúná lórí ìsìnfẹ̀fẹ̀ nìkan ni tó ń kilẹ̀ títí wá ìròyìn àjímúná. ìròyìn àjímúná ìròyìn àjímúná ìròyìn àjímúná. ìròyìn àjímúná la tún gbé dé láàárọ̀ ọjọ́ tòní à ń ké gbogbo ojú tó ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti máa wò wá lójú òpó ayélujára bẹ́ẹ̀ ni à ń ké gbogbo etí tó ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ wa káàkiri ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí tó ń fẹ́ dé fún títí òwúrọ̀ òní kéyìn o wípé ẹ tún kú ìdarapọ̀ mọ́ wa ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀dẹ̀ yìí o ẹ kú ojúmọ́ nínú ilé yìí o ẹ kú ojúmọ́ níbi gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí tó ń fẹ́ dé fún títí òwúrọ̀ aláyọ̀ tòní àtidé gẹ́gẹ́ bí ìṣe àwa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ìròyìn àjímúná ojoojúmọ́ ni à ń mú kinní ọ̀hún wá ṣé ti gbọ́ ẹ̀yin ènìyàn wa ẹ̀yin aráalé kókó inú ìròyìn òun ni àkọ́ mú wá ṣé ti gbọ́ yín nínú ìwé ìròyìn Daily Trust ni mo ti rí ìròyìn títí ọwọ́ mi yìí ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá gba ọ̀jọ̀gbọ́n àmúpẹ̀tàn lámọ̀ràn wípé kó gbé ìpín dọ́gbandọ́gba lọ́wọ́ kó sì ṣe ètò ìdìbò èyí tí kò lẹ́jà ń bá kàn nínú ìwé ìròyìn Daily Trust ló ti jáde. nínú ìwé ìròyìn Vanguard lórí ọ̀rọ̀ àmúpìtàn náà ni ìròyìn eléyìí náà tó jáde o níbẹ̀ ni àmúpìtàn fúnra lára rẹ̀ ló ti ń sọ̀rọ̀ wípé ẹ wò ó àti jẹ́ kí ètò ìdìbò orílẹ̀-èdè wa Nàìjíríà kó kẹsẹ̀ járí kó sì wà ní gbagba làṣáàtà kìí ṣe ń tá ṣẹ̀ṣẹ̀ mọ́ dúnàádúrà lé lórí àmúpìtàn òun ló sọ bẹ́ẹ̀ ìwé ìròyìn Vanguard òun náà ló kọ. nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn títí ọwọ́ mi yìí arákùnrin kan ní ìpínlẹ̀ Èkìtì ní ilé ẹjọ́ ti dájọ́ fún wípé gbogbo ìyókù ọjọ́ ayé rẹ̀ ọgbà atúnirọ ni yóò ti lò ó kí ló ṣe àti wípé kí ló bá ilé yìí wá ẹ gbọ́ ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí wà níbẹ̀ ni ọ̀rọ̀ ti jáde ò tí àwọn ènìyàn ti ń sọ wípé níṣe ni ó dàbí ìgbà tó jẹ́ pé ìlà ìlò eléyìí tí àwọn kan ti ń gbé ko Jonathan lọ́rùn ó ṣeéṣe o kó mọ̀ jáde dupò lọ́dún 2027 ẹgbẹ́ òṣèlú PDP òní ẹ sọ bẹ́ẹ̀ ìwé ìròyìn Vanguard òun náà ló sì kọ. àwọn ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti ké sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ìṣàkóso onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé wípé kó ṣe wí agbẹ́jẹ́ mọ́wọ́ níbi ètò kan èyí tí wọ́n fẹ́ sọ di òfin wípé tó o bá ṣe ìkómọ ó sanwó tó o bá fẹ́ ṣe ìgbéyàwó ó sanwó ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ìwé ìròyìn Insight Ọ̀yọ́ ló kọ ìròyìn náà jáde. nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí ló wà níbẹ̀ ni Nnamdi Kanu ló ti sọ pé gbogbo àwọn agbẹjọ́rò òun kí wọ́n lọ rèé rọ́kúnlẹ̀ o òun fúnra àwọn lòun ó sojú ara àwọn ní ilé ẹjọ́ ìwé ìròyìn The Nation òun náà ló kọ. ìsọ̀rọ̀ ní gbèsìn ìsúnkùnsí báyìí ní ìgbésẹ̀ gẹ́gẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n dá ìṣe ọ̀rọ̀ padà wípé kò sí ohun tó jọ wípé a sọ yí pé a máa gbowó lọ́wọ́ ẹni tó bá kó mọ tàbí ẹni tó fẹ́ ṣègbéyàwó tàbí ó fẹ́ sin òkú àgbà wọn ni rárá o kí ni wọ́n sọ àti pé báwo ni ọ̀rọ̀ ọ̀hún ló ṣe lọ ẹ gbọ́ ẹ sáà fi ìrètí sétí ìwé ìròyìn Nigeria Tribune ló tì í jáde. nínú ìwé ìròyìn Vanguard náà ni mo ṣì wà níbẹ̀ ni ẹgbẹ́ òṣèlú SDP ní wọ́n ti sọ fún alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún Garba kó lọ rèé rọ́kúnlẹ̀ o pẹ̀lú aṣíwájú fún ẹgbẹ́ ọ̀dọ́ nínú ẹgbẹ́ ọ̀hún àti àwọn míì nínú ẹgbẹ́ òṣèlú SDP ìwé ìròyìn Vanguard
òun náà lọ́kọ́. nínú ìwé ìròyìn Nigeria Tribune ni mo ṣì wà tí mo rí ìròyìn yìí àwọn olùgbé ìpínlẹ̀ Ondo àti àwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n tò lọ́wọ́wọ́ tí wọ́n ń ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lórí ikú akẹ́kọ̀ọ́ nígbà tí àwọn mẹ́sàn-án míì tí wọ́n farapa yánnayànna ìwé ìròyìn Tribune ló tì í jáde. àwo ò gba ẹgbẹ́ alátakò láti fi sọ pé kí wọ́n dákẹ́ àbí kí ẹgbẹ́ kan kí wọ́n lè dákẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. ẹgbẹ́ òṣèlú APC ló sọ fún ẹgbẹ́ òṣèlú ADC bẹ́ẹ̀ ìwé ìròyìn Vanguard òun náà ló sì kọ. nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn yìí àwọn àjọ tó ń rí sí ìdánwò WAEC ni wọ́n ti ṣe ìdánwò tó ní ṣe pẹ̀lú ìgbáradì lórí ayélujára lórí ẹ̀rọ kọ̀ǹpútà láti pèsè àwọn akẹ́kọ̀ọ́ kalẹ̀ fún ètò ìdánwò tọdún 2026 ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn Vanguard náà ni mo sì wà níbẹ̀ ni ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n ti ní àwọn tí ń tún létò ní ìpínlẹ̀ Enugu o tí wọ́n sì ń jẹ́jẹ́ wípé àwọn jáwé olúborí lọ́dún 2027 ìwé ìròyìn Vanguard òun náà ló kọ̀ròyìn ọ̀hún. ìròyìn yìí ló kí orin bọ ẹnu wípé ẹ̀fọ́ mọ̀ lọ́yàn ẹ̀fọ́ mọ̀ lọ́yàn kì í fi gbogbo nǹkan bá ń ṣe é. ẹ̀yẹ gbọ̀yàn lọ́mọ inú oṣù kan ẹ̀fọ́ mọ̀ lọ́yàn jẹ́rìí ẹ̀ kì í fi gbogbo nǹkan bá ń ṣe é. àwọn àjọ ìṣọ̀kan àgbáyé tó ń rí sí ọ̀rọ̀ àwọn ọmọdé ni wọ́n ti ń ké sí àwọn obìnrin pàápàá jùlọ àwọn ìyálọ́mọ wípé ẹ má ṣe gba ọyàn lẹ́nu ọmọ kékeré lásìkò tí ò yẹ o nítorí wípé fífún ọmọ lọ́yàn ó ń ṣe oríṣiríṣi àwọn nǹkan tó dára fún ọmọ ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. ọmọ lónìí kì í ṣe bàbá ẹ fọ́ ọmọ kó dúró dáadáa. ọmọ jàgbà lẹ́nu ọmọ. kọ jẹ́ kára kọ́ ọmọ ó fara. sórí ẹnu rẹ tí mo ń gbọ́ láàárọ̀ yìí gan. jẹ́ kí ọmọ jẹ́ kọ́ ọmọ ó fara balẹ̀ mú mọ́ gbà lẹ́nu ọmọ. ó tún ẹnu rẹ rọ ìyàtọ̀ nígbà tá a dákọ̀ ẹnu rẹ yóò wá ń sẹ́rù bàbí. ìwọ̀nù ọlọ́run ẹ wò ó nínú ìwé ìròyìn The Nation òun náà ni ìròyìn eléyìí ló mọ̀ ti jáde níbẹ̀ ni ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n ti sọ pé àwọn ti ṣe àyẹ̀wò fún àwọn òṣìṣẹ́ eléyìí tí ó mọ̀ ṣiṣẹ́ lọ́fíìsì ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní àná òde ìwé ìròyìn The Nation òun náà ló kọ ìròyìn ọ̀hún. tó àwọn kókó yìí àbí kókó kù lọ́dọ̀ rẹ̀ ń bẹ̀ wọ́n. no ó ti tàn. tó àwọn kókó yìí àti kókó míì ni a ó máa mú wa láàárọ̀ yìí láò sì máa tù ní ìpele bí aṣọ ìyẹ̀lẹ̀ a ó jẹ́ kẹ́ ẹ mọ̀ ibi tí ìlú dé dúró nǹkan tí àwọn olórí wa àti àwọn alẹ́nulọ́rọ̀ àti àwọn aláṣẹ ìjọba lórílẹ̀‐èdè Nàìjíríà lẹ́sẹ̀ kùkú ní ìpínlẹ̀ àti ní ìjọba àpapọ̀ tí wọ́n fi léde a ó jẹ́ kẹ́ ẹ gbọ́ ẹ̀yin ẹ ṣáà tẹ́ máa yí kúrò ní ìkànnì wa níbí o gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ ojú kan ló wà ìròyìn tí ò lẹ́jà ń bá kàn nínú ètò àgbọ́nfikọ́gbọ́n bẹ́ẹ̀ ni àwàdà tí panilẹ́rìn kéékèèyé pẹ̀lú orin lóríṣiríṣi ibí yìí ló sodo sí ẹ má wo ọ̀tún ẹ má wò sí ẹ má yí kúrò ní ìkànnì Ship 89.1 FM àdúró tèpátèpá bí ẹni akàn lérè bí ẹni afèrè kan a sì ń ṣe kínní ọ̀hún ṣe ti gbogbo ènìyàn ọlọ́run ọba ìdùmarè ló ń fún wa ṣe kì í ṣagbára wa o nítorí wípé aṣòro ṣe bí ohun tọ́lọ́run ọba ò lọ́wọ́ sí adùn ṣe bí ohun tẹ́lẹ̀dùmarè tó fọwọ́ sí ni bí ó ṣe dùn ṣe fún wa ìdásí Elédùmarè láti òkè wa ni à ń kí yín láàárọ̀ yìí wípé ẹ kú ojúmọ́ o ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ a kú àjísòde òní yìí ọjọ́ ẹtì gbogbo ìmọ̀ àwọn ẹni bí yóò dẹ̀tì lórí wa o ìmọ̀ tú ìmọ̀ jọ ìmọ̀ ẹni nìkan kì í dọjọ́ alẹ́ láṣẹ Ìdùmarè ìmọ̀ tiwa ni ó máa jọ à ń kéyìn o láàárọ̀ yìí a sì kú pọ̀pọ̀ ṣìṣìn òpin ọ̀sẹ̀ bá a ṣe ń padà sí ilé torí pé àwọn tí wọ́n wà lẹ́nu iṣẹ́ láti ìlú kan sí èkejì wọ́n padà sí ìlú wọn tó bá a ṣe ń padà pẹ̀lẹ́pẹ̀lẹ́ lójú ọ̀nà ọkọ̀ kò ní di pósí ikú fún wa o bẹ́ẹ̀ ni igbó kò ní di ọ̀nà kò sì ní di igbó láṣẹ Ọlọ́run aláwùrábí à ń kí yín o láti ìkànnì alàlújá ìkànnì Ship lẹ́ngbọ́ o ìkànnì kọkàndínníàádọ́rùn pẹ̀lú ìyànmọ́sí tó gbé owó kan pọ̀n ìlú òkè o látàkàn mọ́lẹ̀ sí ní ìjọba ìbílẹ̀ kájọlá láwà lágbègbè òkè ògùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ abẹ́rẹ́kẹ́rẹ́ àdégbìtẹ́ lórúkọ mi lórúkọ ẹnìkejì mi. ẹ káàárọ̀ o ẹ kú ojúmọ́ o ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí tó bá tún fẹ́ dé láàárọ̀ yìí o
akínyìn káàbọ̀ sórí àkọ́tún ètò àjímúná ròyìn àjímúná náà la gbé dé láàárọ̀ ìyá tí wàá gbé ka yín mọ́lé tí ní pé kẹ́yìn ó farabalẹ̀ kẹ́yìn ó sì bá wa gbọ́ nítorí pé tí ilẹ̀ bá ti mọ́ báyìí òun náà làwa máa ń gbé ìròyìn ọ̀hún dé ní gbogbo ìgbà gbogbo òun náà ni a máa ń gbé dé o àti wàá gbé ti tòórọ̀ yìí dé àwa wá dé àníkólókó mọ́lòkó bẹ́ẹ̀ àníkọ́lọ́nà kọ́mọ́ yẹ̀nà ṣùgbọ́n tẹ́ ẹ bá ti ń lo oko yín tẹ́ ẹ sì ń yẹ̀nà tí ní kéèké gbé rédíò yín dání kẹ́ ẹ sì máa gbọ́ wa báwa ti ń ṣe ní ìkànnì tọ̀dọ̀ tí a ní àyín ìtẹ́ ẹ bá ti á wá gbọ́ níkànnì yìí tó bá tó àkókò òun náà ni kẹ́ ẹ bá wa dá sí òyìn tẹ́ ẹ bá ti gbọ́ ẹ mọ́ wulẹ̀ dá sí àbẹ́ ẹ gbọ́ níbìkan ẹ wá wo pé àǹfààní lélẹ́yìí mo ti ráyè pè wọlé ní CPFM kí n wá dá sí kò sí ń tọ́jọ́ o ìta bá ti kà ní kẹ́ ẹ bá wa dá sí o akínkà bọ̀ sí ìkànnì SIP 89.1 FM ìkànnì eléyìí tó ṣe dáadáa gan tẹ́yìn ti ń retí ìlú òkè ò láwà ìpínlẹ̀ ọ̀yọ́ ńlá wà lórílẹ̀‐èdè nàìjíríà la wà ní ilẹ̀ adúláwọ̀ la wà láàrin gbogbo àgbáńlá ayé o ọlárẹ̀wájú Álímì ló kọ tèmi o ẹ kú kalẹ̀. tó ẹ kú kalẹ̀ káwọnú ìròyìn ọ̀hún láláì ní fàkókò ṣòfò nínú ìwé ìròyìn Daily Trust ni mo rí ìròyìn yìí o ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá gba ọ̀jọ̀gbọ́n Joash Amopitan lámọ̀ràn wípé kó ṣe ètò ìdìbò èyí tí ò lẹ́jà ń bá kàn nínú gẹ́gẹ́ bí ààrẹ bó ṣe fi léde ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu lánàá òde yìí ni wọ́n búra fún ọ̀jọ̀gbọ́n Joash Òjó Amopitan tó tún jẹ́ amòfin àgbà ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n búra fún ẹni náà lánàá tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbà nímọ̀ràn lóríṣiríṣi níbi ètò ìbúra ọ̀hún ní ọ̀jọ̀gbọ́n Òjó Amopitan ló tẹríba tí ó sì ń ṣe yẹsà olúwa mi gẹ́gẹ́ bí àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àgbà bí wọ́n ṣe ń tọ́ sọ́nà tí wọ́n ṣe ń búra ètò ìbúra náà ló wáyé ní ilé tí wọ́n ti ń ṣe oríṣiríṣi àwọn ètò tó ní ṣe pẹ̀lú ilé ìjọba ní ìlú Àbújá nínú ọ̀rọ̀ tí ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí ó fi gba ọ̀jọ̀gbọ́n Joash Amopitan ní kété tí wọ́n ṣe ètò ìbúra náà tán ni ààrẹ jẹ́ kó di mímọ̀ wípé a rí ọ wípé o perégedé bẹ́ẹ̀ ni o fi gbọ̀rọ̀ jẹ́ka àwọ̀ rẹ̀ sì kájú ìlú pẹ̀lú torí pé bí àwọ̀ bá kájú ìlú yíya ni ó yà fún ìdí èyí pẹ̀lú bó ṣe jẹ́ wípé àwọ̀ rẹ̀ kájú ìlú yìí nǹkan táwọn retí lọ́dọ̀ rẹ̀ ni wípé ṣe ètò ìdìbò tí kò lẹ́jà ń bá kàn nínú kó sì gbé ìpín dọ́gbandọ́gba lọ́wọ́ ìbẹ̀rẹ̀ ọ̀tun tó ṣẹ̀ṣẹ̀ gbé yìí ó jẹ́ ìpèníjà fún ọ kó o ṣe àṣeyọrí ìrìn àjò titun míì ló ṣẹ̀ṣẹ̀ tún gùn léyìí gẹ́gẹ́ bí ààrẹ ṣe sọ nínú ìrìn àjò titun yìí o nílò oríṣiríṣi nǹkan pẹ̀lú ìkúnlọ́wọ́ ọlọ́run elédùnmarè yóò sì wà pẹ̀lú rẹ o gẹ́gẹ́ bí ààrẹ ṣe ń fi ohùn léde ààrẹ wá ṣe ní àlàyé fún ọ̀jọ̀gbọ́n Amopitan wípé kó sa gbogbo ipá rẹ̀ láti jẹ́ kí àwọn àjọ elétò ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n perégedé bẹ́ẹ̀ ni kí wọ́n ṣe àṣeyè tí alákànfọ̀pọ̀ ìwé ìròyìn Daily Trust ló ti ròyìn ọ̀hún jáde o ẹ lè mú kẹyẹ wò níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard náà ni wọ́n ní báwo bá kì fún ni àákìfáwo padà náà ni nígbàtí ààrẹ kì fún Amopitan náà ti sọ̀rọ̀ akin ó sọ sí ìgboro ayé òkì lọ́sọ ó ní ètò òdìbò orílẹ̀-èdè wa Nàìjíríà kò sí kọ́nù ńkọ́ kò sí pé a ṣẹ̀ṣẹ̀ mọ́ dúnàádúrà látàrí ètò òdìbò orílẹ̀-èdè Nàìjíríà ó yẹ kí ètò òdìbò ọ̀hún kó máa lọ bó ṣe yẹ kó lọ náà ni ẹni tí ó jẹ́ alága fún àjọ INEC Independent National Electoral Commission ọ̀jọ̀gbọ́n Joash Òjó Amopitan òun náà ló ti sọ̀rọ̀ lánàá òde yìí nígbàtí wọ́n ń búra fún un gẹ́gẹ́ bí alága fún ẹgbẹ́ INEC àjọ INEC lánàá níbẹ̀ òun náà mọ̀ ti sọ̀rọ̀ nígbà tó ń sọ̀rọ̀ ní ibi tí wọ́n ti ṣe ìbúra fún un lánàá òde yìí níbẹ̀ òun náà ló ti sọ̀rọ̀ lédè o tó sì jẹ́jẹ́ wípé lásìkò tóun goróyè gẹ́gẹ́ bí alága fún àjọ INEC òun jẹ́jẹ́ wípé ètò òdìbò tí ọ̀lẹ́jà ń bá kan nu òun náà ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n mọ̀ rí lásìkò tá a wà yìí nínú ọ̀rọ̀ eléyìí tó sọ náà ló ti ń jẹ́ odi mímọ̀ wípé ẹ̀yin ẹ sáà máa wò mí o tó bá ti di ọjọ́ 9 oṣù kọkànlá ọdún tí a wà nínú rẹ̀ yìí tẹ̀yin ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí tẹ́ ẹ bá gbàgbé ẹ rántí pé ọjọ́ yìí òun gan ni wọ́n ti pe amọ̀kalẹ̀ wípé ètò òdìbò sí ipò gómìnà ní ìpínlẹ̀ Anambra òun náà ni yóò wáyé Amopitan òun náà ló tútù ọ̀rọ̀ rẹ̀ tó sọ ní ilé ìgbìmọ̀ asòfin ní ọjọ́ 16 oṣù tá a wà nínú rẹ̀ yìí
wípé òun fẹ́ ṣe ètò òdìbò tó jẹ́ pé ẹni tó bá jáwé olúborí àtẹni tí ó bá bọ́rẹ́lẹ̀ wọn ó kíra wọn kú oríire náà mọ̀ ni. Ó tún ṣe àtúnwí rẹ̀ lánàá òde yìí Àmúpìtàn òun náà ló wọ ibi tí wọ́n ti ṣe ìbúra fún pẹ̀lú agbádá lọ́rùn ní déédéé aago 6:06 ní àná òde yìí. Nígbà tó débẹ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ wọ́n jọ kọ́wọ́ rìn ẹni tí ó jẹ́ gíwà àgbà ní ilé ẹ̀kọ́ fásitì ti ìpínlẹ̀ Jos òun náà ó wà níbẹ̀ níbi tí wọ́n ti jọ wọbẹ̀ láti lọ jẹ́ kí wọ́n ó ṣe ìbúra ọ̀hún fún un. Nígbà tó sọ̀rọ̀ ó ní ìmọ̀rọ̀ra mi ìwọ lójú gbogbo ìwò ìmọ̀rọ̀ra mi. Ó ní gbogbo ojú orílẹ̀-èdè Nàìjíríà báyìí ó ti wà lára òun ò nítorí pé wọ́n ti ń wo pé ẹni tó dé yìí á wo bí ó ti ṣe tọ̀dọ̀ tiẹ̀. Nígbà tó wá sọ̀rọ̀ ó sọ̀rọ̀ fún ẹni tí ó jẹ́ alága fìdíhẹ́ fún àjọ ọ̀hún tẹ́lẹ̀. Ó ní ẹ wò ó mò ń pè fún kájọ ṣiṣẹ́ papọ̀ láti jẹ́ kí àjọ yìí kó kẹsẹ̀ járí nítorí pé n tá a bá ṣe òun náà àríkà bàbá àrègún náà mọ̀ ni. Lẹ́yìn èyí ó wá kọjú sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ẹ wò ó lásìkò tí mo dé yìí èmi ń fi dá yín lójú wípé ẹnikẹ́ni tó bá dìbò ìbò rẹ̀ yóò di kíkà. Kò sí ẹnìkankan tó lè dìbò lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n máa sọ pé akú ti mọ̀ pé wọn ò ní kà ó ní rárá o. Iyùn ó ti dàfí ẹ̀yìn eléyìí tẹ́gun fi sọ. Ó ní gbogbo eléyìí òun náà làwọ́ òṣìṣẹ́ tọ̀ láti jẹ́ kó jẹ́ pé ìbò tá a bá dì kódà tó o bá ti tẹ̀ka báyìí ìwọ gan mọ̀ pé ìbò mi ó di kíkà. Ó ní òun wá fẹ́ sọ fún gbogbo àwọn tó jẹ́ òṣìṣẹ́ àwọn wípé ẹ jẹ́ ká mú èrò tó bá jẹ́ ti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ká mú lọ́kùnkúndùn nítorí pé àwọn náà fi ábíò ìgbà díẹ̀ náà sì ni n tó kálukú bá ṣe òun náà ni ó sì padà di tàn. Ìwé ìròyìn Vanguard òun ló kọ ìròyìn náà. Nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí ló fẹjú kẹ̀kẹ́ ṣe o. Arákùnrin kan rèé ní ìpínlẹ̀ Èkìtì tí ilé ẹjọ́ tí wọ́n ti dá ẹjọ́ fún báyìí wípé gbogbo ìyókù ọjọ́ ayé rẹ̀ nínú ọgbà túnirọ ni yóò ti lò ó. Kí ló ṣe ọ̀rọ̀ ní bá mokomoro bọ̀ o. Ilé ẹjọ́ gíga kan tó fi ìdí kalẹ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní Adó Èkìtì ni ó ti rán arákùnrin kan lọ sí ọgbà túnirọ tó jẹ́ wípé gbogbo ìyókù ọjọ́ ayé rẹ̀ nínú ọgbà túnirọ ni yóò ti lò ó. Arákùnrin ọ̀hún ni wọ́n pe orúkọ rẹ̀ ní Alex Peter ẹni ọdún 27. Nǹkan tí wọ́n sọ wípé ó ṣe ni wípé ó jẹ́ adigunjalè tí ó sì tún ṣe oríṣiríṣi àwọn ká máa da omi àlàáfíà ìlú rú. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n fi léde wọ́n sọ wípé wọ́n kọ́kọ́ fi ojú rẹ̀ bá ilé ẹjọ́ ní ọjọ́ 29 oṣù kejìlá ọdún 2022 lórí àwọn ẹ̀sùn lóríṣiríṣi tí wọ́n fi kàn án. Ẹ̀sùn tí wọ́n sì fi kàn án náà ni wípé ó jẹ́ adigunjalè tí ó sì tún ń lo oríṣiríṣi ọgbọ́n ẹ̀wẹ́ láti máa fi lu àwọn ènìyàn ní jìbìtì. Wọ́n ní ó já máṣíìnì bàjáàjì titun ó jagbà lọ́wọ́ arákùnrin kan èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Austin Stephen. Bí ìṣẹ̀lẹ̀ náà bó ṣe ṣẹlẹ̀ rèé Austin Stephen ló jẹ́ ẹni tó ń fi máṣíìnì alùpùpù tó fi ń ṣiṣẹ́ ìyẹn ọlọ́kadà. Ó sì gbé arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Alex Peter ó gbé ní ọ̀kadà o tó sọ wípé àdúgbò báyìí ni kó gbé mi lọ lágbègbè ìpínlẹ̀ Èkìtì. Wọ́n ní wọ́n ń lọ ranran ìgbà tí wọ́n dé ibi tó wí ó jẹ́ ẹ̀bá igbó ni arákùnrin ọ̀hún ló bá tẹ bírèkì ló bá dúró. Ó ń dúró wípé kó mú owó jáde ṣàdédé ni ẹnìkan jáde láti inú igbó tí òun sì mú àdá lọ́wọ́. Ìgbà tí ó fi wo ẹ̀yìn wípé èrò tí mo gbé fún mi lówó kí n máa lọ èrò náà ó ti yọ àáké jáde o. Ló bá di wípé ṣé o fẹ́ ju máṣíìnì kalẹ̀ àbí o ní ẹ̀mí rẹ̀ lò. Wọ́n ní gbogbo owó tí arákùnrin Austin Stephen tó pa tó jẹ́ 15,000 gbogbo rẹ̀ ni wọ́n gbà ní ọwọ́ rẹ̀ tí wọ́n sì tún jí máṣíìnì alùpùpù rẹ̀ wọ́n jí gbé sálọ. Ṣùgbọ́n bọ́lọ́run ó bá mú ajá a sì dágbò lórí. Arákùnrin tó ní máṣíìnì ọ̀kadà yìí ó fojú sẹ̀yà àtàrí ó sì farabalẹ̀ láti wo ojú àwọn ọ̀gárá ọlọ́ṣà lọ kólóhùn kígbe. Òjálé onílé fi bọ́tì ẹ̀ lẹ́yìn tí wọ́n sọ onílé sínú kolobo. Ó wojú rẹ̀ dáradára. Ìgbà tó di bíi ọ̀sẹ̀ kan gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bó ṣe jù síta ni ó bá lọ sí ilé ibi tí wọ́n ti ń ta oúnjẹ kan níbi tí ó ti ń jókòó tìrònú tó sì fẹ́ jẹun. Ló bá fojú sẹ̀yẹ àtàrí ó bá rí ojú ẹni tó já máṣíìnì gbà lọ́wọ́ rẹ̀ ní bí ọ̀sẹ̀ kan sẹ́yìn.
ó bá tètè sọ fún àwọn ènìyàn ní agbègbè wípé ẹ dákun ẹ bá mi pe ọlọ́pàá. Àwọn ké sí ọlọ́pàá bá wá ilé oúnjẹ ni wọ́n bá fi páńpẹ́ ọba mú arákùnrin ọ̀hún. Wọ́n gba àmọ́ gbàgà láti ìgbà náà. Ní ọ̀sẹ̀ yìí ni wọ́n dájọ́ rẹ̀. Wọ́n sì sọ wípé pẹ̀lú ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yìí láti gba ẹ̀mí ẹni tó ní dúkìá pẹ̀lú ohun ìjà olóró, kò tọ́ láti gbé láàrin àwọn ènìyàn mọ́, kó máa lọ lo gbogbo ìyókù ọjọ́ ayé rẹ̀ nínú ọgbà túnirọ. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ ẹ lè mú kẹyẹ̀wò níbẹ̀. nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí wà. Níbẹ̀ ni àwọn ènìyàn kan láti agbègbè Niger Delta ní ẹ ti ń rọ Jonathan wípé kó má wulẹ̀ jáde dupò lọ́dún 2027. wọ́n níbi gẹ̀rẹ́jẹ báyìí òun náà là á bá gbà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, àwọn kan ní apá ẹkùn Niger Delta òun náà ni ẹ mọ̀ ti jáde tí wọ́n sì ti ń rọ ààrẹ nígbà kan rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà Goodluck Ebele Jonathan wípé nínú èrò rẹ̀ láti jáde dupò gẹ́gẹ́ bí ààrẹ lọ́dún 2027. wọ́n ní bàbá ẹ gbàgbé yẹn lásìkò yìí, ẹ jẹ́ kí gbogbo wa kájọ fọwọ́sowọ́pọ̀ láti ṣe àtìlẹ́yìn fún ààrẹ tó wà lóróyè ọmọ olódò Bọ́lá Ahmed Tinubu. wọ́n ní ọ̀rọ̀ tí ó jáde láti ẹnu ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ́ ajàfitafita ní agbègbè Niger Delta, olóyè Government Ekpemu Polo, eléyìí tí gbogbo ènìyàn tí wọ́n mọ̀ sí Tom Polo, òun náà lọ́mọ̀ ti sọ̀rọ̀ tó ní bàbá arọ̀ yín ni o, ẹ jẹ́ kí èrò yín tẹ́ ẹ gbà lérò láti jáde dupò gẹ́gẹ́ bí ààrẹ lọ́dún 2027 ẹ jẹ́ kí ìyẹn kó dúró náà, nítorí pé tá a bá ní àwò ó bó ti ó rí o bó sì ti ó rí òun náà làwọ̀ ó ṣe sọ. ẹ jẹ́ ká ṣe àtìlẹ́yìn fún ààrẹ tó wà lóróyè fún sáà ọdún 2027 kó tuntun ṣe lẹ́ẹ̀kan sí i. ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ ajá fitafita ọ̀hún ní agbègbè Niger Delta òun náà ló ṣe àbẹ̀wò ìyẹn sí ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ní ilé rẹ̀ tó wà ní Òtúòkè ní ìpínlẹ̀ Bayelsa lọ́sẹ̀ tó kọjá. nígbà tí yóò ṣe àbẹ̀wò ọ̀hún, ẹni tóun náà ti fi ìgbà kan rí jáde dupò gẹ́gẹ́ bí igbákejì gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún, ìyẹn olóyè Kẹ́sìtì Pọ́ndì, wọ́n ní wọ́n jọ lọ náà mọ̀ ní Joshua Masifa òun náà wà lára àwọn tí wọ́n jọ kọ́wọ́rìn lọ bá bàbá nílé. nígbà tí wọ́n sọ̀rọ̀ wọ́n jẹ́ ó di mímọ̀ wípé ẹ wò ó, a ti mọ̀ wípé ẹ̀yin náà ti sọ pé ẹ fẹ́ jáde ẹ sì fẹ́ dupò gẹ́gẹ́ bí ààrẹ lọ́dún 2027. bàbá ìtẹ́mi ó kàn sọ fún yín náà ni wípé kìí ṣe pé èrò yín ọ̀dà o, ṣùgbọ́n ẹ má jẹ́ kí èrò àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sì yín kọ́ padà yàtọ̀, nítorí pé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti ń wò yín bíi bàbá ń sàlẹ̀ tó jẹ́ pé ibi gbẹrẹjẹ báyìí òun náà la sì ń bá gbà. ó sọ̀rọ̀ ó ní ẹ wo tí wọ́n bàbá òun bá wa sọ pé àwọn fẹ́ jáde lẹ́yìn ìgbà tí wọ́n kù lọ́dọ̀ Jonathan tí wọ́n ń bá àwọn oníwèé ìròyìn sọ̀rọ̀, wọ́n ní tó bá sọ pé òun fẹ́ jáde ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn tí wọ́n wá láti ẹkùn ọ̀dọ̀ Jonathan gan kí wọ́n má ṣe àtìlẹ́yìn fún, nítorí pé gbogbo àtìlẹ́yìn tó yẹ kí àwọn ó ṣe fún nígbà tó wà lóróyè òun náà làwọn ti ṣe fún o. wọ́n ní ṣùgbọ́n lásìkò yìí àwọn táwọn rọ Jonathan sí náà ni pé kó ṣe àtìlẹ́yìn ìyẹn fún ààrẹ Bọ́lá Tinubu bí ó tún ṣe jáwé olúborí lọ́dún 2027. ní kọ̀bálẹ́jọ́ nù o. ìwé ìròyìn The Nation òun náà lọ́kọ ìròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Insight Ọ̀yọ́ ni mo rí ìròyìn títí ọwọ́ mi yìí. àwọn ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti ń ké sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí pé kó bá wọn yájú sí ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ o lórí ìgbésẹ̀ tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fẹ́ gbé lábẹ́ ìṣàkóso onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé wípé àwọn tó bá fẹ́ kó mọ tàbí tí wọ́n bá fẹ́ ṣe ìgbéyàwó tàbí wọ́n fẹ́ ṣe òkú àgbà tó fi mọ́ oríṣiríṣi ayẹyẹ wípé wọ́n máa san àwọn owó kan fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. ẹgbẹ́ òṣèlú APC wọ́n ṣàpèjúwe ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí èyí tí àwọn ò lè faradà. gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, àgbáríjọpọ̀ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti ń ké sí ìjọba àpapọ̀ báyìí. bẹ́ẹ̀ ni wọ́n kọ́kọ́ ké sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé kó ṣẹ́wélé ìgbésẹ̀ tó fẹ́ gbé yìí o, nítorí wípé àwọn ènìyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn ò lè faramọ́. gẹ́gẹ́ bí wọ́n ṣe wí,
àtẹ̀jáde kan ni wọ́n sọ wípé ó lu fọ́tò sórí ayélujára èyí tí wọ́n sọ wípé ó jáde láti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú ọ̀rọ̀ tí àwọn ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n pe ọ̀kan lára àwọn òṣìṣẹ́ ìjọba tó sì fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ wípé àwọn ènìyàn tó bá fẹ́ kó mọ wọ́n fẹ́ ṣègbéyàwó wọ́n tún fẹ́ ṣe oríṣiríṣi ayẹyẹ yóò ní owó kan tí wọ́n ó máa san fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tí wọ́n ti fi orúkọ àti iye owó ọ̀hún tí wọ́n tò lẹ́sẹẹsẹ tó o bá fẹ́ kó mọ bí ìyàwó rẹ̀ bá bímọ sóun gbọ́ olówó tó san láì jẹ́ bẹ́ẹ̀ kò sí ìkómọ jáde nínú ọ̀rọ̀ tí àwọn ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n jẹ́ kó di mímọ̀ láti ọwọ́ akọ̀wé ìpolongo wọn Ọláwálé Sádàrè òun ló jẹ́ kí ọ̀rọ̀ náà kó lu síta tó sì ń ké sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ìṣàkóso ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wípé kí bàbá kí wọ́n bá wọn dá sí ọ̀rọ̀ yìí o àti wípé àwọn ò lè faramọ́ ká fẹ́ kó mọ ìyàwó ó lóyún fún oṣù 9 ó bímọ wọ́ọ́rọ́wọ́ ó wá fẹ́ kó mọ ó di wípé ẹ ó sanwó kan kó tó di wípé ẹ lè ṣe ìkómọ jáde wọ́n ní bo ni wọ́n ti ń ṣe é kò sí nǹkan tó jọ pọ̀pọ̀ mọ́ irú eléyìí oríṣiríṣi ẹ̀sùn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fi kan ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gómìnà Ṣèyí Mákindé wọ́n fi ẹ̀sùn kan gómìnà Ṣèyí Mákindé wípé ó fẹ́ já ilẹ̀ ìjọba gbà tí yóò sì sọ di titi aládàáni tàbí tí yóò sọ di nǹkan tí yóò jẹ́ èyí tí yóò máa mú tí yóò ṣe ìgbésẹ̀ yìí tí kò bá òfin mu gẹ́gẹ́ bí wọ́n ṣe wé nínú ọ̀rọ̀ wọn wọ́n ní àwọn ilẹ̀ kan wà ní ìlú Ìbàdàn tó jẹ́ titi ìjọba àti ilẹ̀ kan ó wà ní ìlú Ṣakí ní agbègbè Òkè Ògùn tó jẹ́ titi ìjọba pé gómìnà Ṣèyí Mákindé ó fẹ́ sọ àwọn ilẹ̀ yìí di titi aládàáni wípé àwọn ò sì lè faramọ́ ìwé ìròyìn Insight Ọ̀yọ́ ló kọ ìròyìn náà jáde tẹ́ ẹ bá fẹ́ wò ó ẹ lè mú kẹyẹ wò níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard náà ni màá ti mú ìròyìn eléyìí níbẹ̀ òun náà ni ẹgbẹ́ òṣèlú SDP ni wọ́n ti jáwé lọ́kúnlé fún ẹni tí ó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún Gabam ẹni tí ó jẹ́ aṣáájú fún àwọn ọ̀dọ́ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún àti àwọn míì látàrí pé kíni wọ́n ní wọ́n ń to ètò ẹgbẹ́ ọ̀hún bí ò ti tọ́ ni o ọ̀rọ̀ míì náà ló hàn tún ti súyọ̀ nínú ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP látàrí bí àwọn tí wọ́n mójútó bí ọwọ́ ọ̀ṣẹ́ bó ti ń yá sí nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọ́n ti jó di mímọ̀ wípé àwọn ti sọ pé kí àwọn wọ̀nyí kí wọ́n lọ rèé rọ́kúnlé o ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún Alhaji Shehu Musa Gabam àti ẹni tí ó jẹ́ aṣáájú fún àwọn ọ̀dọ́ nínú ẹgbẹ́ òṣèlú náà ọ̀gbẹ́ni Ogbonna Chukwuma Uchechukwu wọ́n ní àti àwọn míì látàrí pé kíni wọ́n ń lo ibi tipò tí wọ́n wà wọ́n ń lò ní ìlòkulò ọ̀rọ̀ ọ̀hún òun náà lọ́jáde ò ní ìlú Àbújá lánàá òde yìí lẹ́yìn ìpàdé eléyìí tí àwọn tí wọ́n mójútó bí ọwọ́ ọ̀ṣẹ́ bó ti ń yá sí tí wọ́n ṣe ní ìpínlẹ̀ náà nígbà tí wọ́n bá àwọn oníwèé ìròyìn sọ̀rọ̀ ní ilé ẹgbẹ́ ọ̀hún tó wà ní ìlú Àbújá ẹni tí ó jẹ́ akọ̀wé ìfiléde fún ẹgbẹ́ òṣèlú SDP Rufus Ayénígbà náà ló sọ pé gbogbo nǹkan nígbà ni nítorí bẹ́ẹ̀ àwọn tí wọ́n ti jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú SDP tẹ́lẹ̀ ìgbà tí wọ́n ó ti lọ náà nù nínú ọ̀rọ̀ tí wọ́n wá sọ wọ́n ní kìí ṣe pé ẹ̀sùn kan òun náà la fi kàn wọ́n o tẹ́yìn ọ̀bá gbàgbé tẹ́ ẹ bá gbàgbé ẹ rántí pé nínú oṣù kẹfà ọdún tí a wà yìí pàápàá jùlọ ní ọjọ́ 24 oṣù kẹfà ọdún yìí òun náà ni wọ́n fi ẹ̀sùn kan Gabam Uchechukwu àti ẹni tí ó jẹ́ akọ̀wé ìkówójọ fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún ọ̀gbẹ́ni Clarkson Nnamdi wọ́n ní látàrí pé kíni wọ́n ní wọ́n ṣe ètò owó ẹgbẹ́ ọ̀hún wọ́n lò ó ní ìlòkulò kódà ọ́fíìsì tí wọ́n wà wọ́n ṣe ní ìṣekúṣe léyìí ó sì tako ìlànà ẹgbẹ́ òṣèlú SDP fún ìdí èyí a ti sọ fún wọn kí wọ́n lọ rèé rọ́kúnlé náà o fún ìgbà díẹ̀ náà ìwé ìròyìn Vanguard òun náà ló kọ ìròyìn náà bí ó ṣe ẹ̀jẹ̀ adé ojúde ọjà ká lọ pa ládé pa tọrọ màá lájẹ níwá tá a bá dé àjímúná ìròyìn ó ń tẹ̀ sọ́wọ́ wájú o ẹ kú kalẹ̀. bàbá tó fẹ́ polówó ọjà yìí ti ń gbẹ́kọ́ ó polówó ọjà tó fẹ́ polówó kò jẹ́ a lọ. ibi gàgà lẹ̀sìn ọ̀wọ́ ọmọ lọ́dọ̀ èṣìṣìn lọ́jọ́ ọ̀wọ́ di òṣùṣù èṣìṣìn ò lè dúró mọ́ ìwọ̀n ẹni lòdìwọ̀n ẹni bá a bá ti mọ bá a ti tó ńlá fi mọ ohun tá a lè ṣe àṣàmọ̀ yìí ló dífá fún gbogbo wa lókè ògùn tá a lódiwọ̀n tá a ṣàmúlò rẹ̀ àìmètè àìmèrò
ó sì ṣe bẹ́ẹ̀ jẹ́ kọ́mọ ìyá mẹ́fà òkú sóko ẹgbẹ̀ẹ́fà nítorí àìlèfètémété àìlèfèròmérò ẹgbẹ̀ẹ́fà sì ń fojú pọ́n ẹni lẹ́gbẹ̀ẹ́fà nílé àti lóko àtàgbà àtọ̀dọ́ wa ẹ jẹ́ àjọ wẹ̀yìn wò kọ́ṣe àwọn ará wájú lọ́jọ́ gbogbo òkè ògbó òkúrò nínú ìmúnisìn olúmọkò wọ́n fọgbọ́n ṣáájú wọ́n fètè ṣìkejì wọ́n wá pàmọ̀pọ̀ fìmọ̀ ṣọ̀kan ni wọ́n fi gbéná wolúmọkò lójú ṣé nkùkú jìyà mọ́ orí ẹni là á wí fún torí tá a bá sọ fẹ́yàn wọn ò tó kàn kún fún ni o ṣe ìrálára tó lọ́gbọ́n àtọmọ̀nà tó níye wọ́n lálájọ rò wọ́n lálájọ sọ ńlọrọ̀ wọn fi ń ró gẹ́gẹ́ àsùnpìyè ní èdè àtàkìjì gbogbo òkè ògùn ẹjí gìrì kánílé ná ká tó ṣẹ́gun ta abẹ́yìn ògbórin ìlú kan lẹ́bàá ọ̀dàn ni tí wọ́n lógun ò ká wọn rí torí wọn ìjẹ́kógun ó wọlé tàwọn ni ìta ni wọ́n ti jagun ṣùgbọ́n lé ni wọ́n ti gboríyìn mẹ́wàá ni wá lóòótọ́ mọ́kànlá sì ń bẹ ní ààbè kan mẹ́rin kan ń bẹ márùn kan ń bẹ àti mẹ́ta kan níbì kan ẹjẹ́ mẹ́wàá wa ó dúró digbí ká sì nípìnhùn pẹ̀lú mẹ́rin márùn àti mẹ́ta àti ibì kan bínú bá konú èrò a máa jọ dán wò ló sì bí ìyá ọ̀kẹ́rẹ́ o bá a bá sì lọ a kì í dé ẹ mọ̀jẹ̀ akẹ́rẹ̀ mọ̀ torágbà tí ò bá kẹ́rẹ̀ àwọn nìkan ni wọ́n lè fẹ́ kẹ́rẹ́ gunlé o gbogbo òkè ògùn ààbọ̀ ọ̀rọ̀ tó. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. A pè gbogbo mùsùlùmí síbi Maulidu Nabi ti Maulana Sheikh Abdulaziz Al-Falaki Babangana lábẹ́ Khalifa Sheikh Ibrahim Alilulai Al-Falaki ní ìlú Ìgànná ọjọ́ Àlàmísì ọjọ́ 23 oṣù kẹwàá ní alẹ́ díkìrò ní dédé aago 10. Náfìlà yóò máa wáyé lọ́jọ́ Jímọ̀ ọjọ́ 24 oṣù kẹwàá ní dédé aago 10 bákan náà. Wíwé láwàní àti ìfàmì ìdánilọ́lá yóò máa wáyé lọ́jọ́ Àbámẹ́ta ọjọ́ 25 oṣù kẹwàá ní dédé aago 10 òwúrọ̀ nígbà tí Maulidu Nabi yóò máa wáyé ní dédé aago 10 alẹ́. Àwọn oníwàásí ọjọ́ náà ni Fadilat Sheikh Muhammad Soliu Muhammad Raji àti Fadilat Sheikh Dr. Abdulateef Ademola Akorede Ademoye. Gbogbo ètò yóò máa wáyé ní Modinat Sheikh Alhaji Aziz Al-Falaki tó wà lójú ọ̀nà Ìlérò ní ìlú Ìgànná ìpínlẹ̀ Ọ̀yọ́. Olùgbàlejò ni Maulana Sheikh Ibrahim Alilulai Al-Falaki. Báyé ó yẹ kájọ ní ìgbà ìwáṣẹ̀ ẹ̀tọ́ èyí tó ti kọ́ a ti máa ń ṣe é lọ́dọọdún pẹ̀lú awo àkàbí dáúdà ti ìlú gbọ́gà ìṣẹ́milé eléyìí tí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 23 títí di ọdún oṣù kẹwàá ọdún 2025 ọjọ́ àlàmísì lápẹ́ẹ́gbẹ́ àti òòṣà ọjà wálé ìrọ̀lẹ́ ọjọ́ jímọ̀ lábọ̀gùn tó bá wá di ọjọ́ àbámẹ́ta sátidé ìlànà ó nìkan gbé nǹkan hànú torí ọjọ́ ìkágbá ẹ̀ láti aago 10 òwúrọ̀ àwọn orí adé kàlẹ̀ ọjọ́ náà ni ọba Soliu Oyèmọ́lá Sàbígànná ti ìlú Ìgànná ọba Onjo ti ìlú Òkè o ọba Abdul Mustapha Adéyítọ́ kejì Ìlérò ti ìlú Ìlérò Síù Oyèdélé Sàká olóko ìjọ pàtàkì ọjọ́ ìṣèlú ìjọba. Ọdún ìṣẹ̀ṣe ìgbà ìwáṣẹ̀. Ìṣẹ̀ṣe dọwọ́ ẹ̀yin bàbá wa. Fọ́dún bá báni láyé ó yẹ kájọ́ káyọ̀ ni. Ìṣẹ̀ṣe ìgbà ìwáṣẹ̀ tọdún yìí tó ti kò. Bá a ti máa ń ṣe lọ́dọọdún pẹ̀lú awo àkàbí dáúdà ti ìlú gbọ́gà ìṣẹ́milé. Eléyìí tí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 23 títí di ọjọ́ 25 oṣù kẹwàá ọdún 2025. Ọjọ́ àlàmísì lápẹ́ẹ́gùn lé àti òòṣà ọjà wálé. Ìrọ̀lẹ́ ọjọ́ jímọ̀ lábọ̀gùn tó bá wá di ọjọ́ àbámẹ́ta sátidé. Ìlàlárí ó jọ àgbá tí nǹkan gbé nǹkan
nǹkan hánu torí ọjọ́ yìí gan ni àṣekágbá bẹ̀rẹ̀ láti aago 10 òwúrọ̀ àwọn orí adé kàlẹ̀ ọjọ́ náà ni ọba sọ́líù oyèmọ́lá sàbígànná ti ìlú ìgànná ọba onjo ti ìlú òkè o ọba abdulrafiu mustapha adéyí tọ́kejì ọba ìlérò ti ìlú ìlérò ọba wàsíù oyèdélé sàká olóko lónìgí kejì àwọn àlejò pàtàkì ọjọ́ náà ni alága ẹgbẹ́ òṣèlú pdp ti ìjọba ìbílẹ̀ kájọlà mr johnson manager mr jamiu olùgbàlejò àgbà ọjọ́ náà ni baálẹ̀ gbọ̀gà ọ̀làǹrẹ̀wájú alimi obo ni ó máa tukọ̀ ètò àwo àkànbí dáúdà ló ṣe ládùúrà wípé ìṣẹ̀ṣẹ̀ á gbè wá o àṣẹ Èdùmàrè. ẹ káàbọ̀ padà láti ojú ọjà ẹ̀yin náà ẹ lè gbé ìkéde àti ìpolówó ọjà yín wá ká bá yín ṣe é ká bá yín fọn rere rẹ̀ àwọn ayé wọ́n ti mọ̀ wá ní alágbàsọ tẹ àbábá yín sọ nǹkan tí ẹ fẹ́ jẹ́ kí ayé ó gbọ́ ẹ ó rí wípé yóò nítumọ̀ yóò dùn gbọ́ngbọ́n yóò sì kàn sí. tí ó sì rìn jìnnà gbáà. bẹ́ẹ̀ ni ká sún sápá iwájú níbi ọ̀kan ọ̀jọ̀kan àwọn ìwé ìròyìn àti ìròyìn èyí tí a mú jáde láti inú ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tó jáde nínú ìwé ìròyìn Nigeria Tribune ni mo rí ìròyìn yìí o ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn náà dá ìṣèpadà o fún àwọn kọ̀lọ̀rọ̀ sí àdúgbò tí wọ́n fẹ́ fi ẹrẹ̀ tí wọ́n fẹ́ fi rẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gómìnà Ṣèyí Mákindé tí wọ́n fẹ́ fi ẹrẹ̀ tí wọ́n fẹ́ fi rẹ́ wọn lára ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn ò lọ́wọ́ níbi wípé àwọn gbé àtẹ̀jáde kan síta wípé ẹni tó bá fẹ́ ṣe ìgbéyàwó tàbí ó fẹ́ ṣe òkú àgbà tàbí ó fẹ́ ṣe oríṣiríṣi ayẹyẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé yóò kọ́kọ́ san àwọn owó kan fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n wá ń lo àsìkò yìí láti ké sí te kéréte kèrè àti ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ ìkéde yìí o àwa kọ́ o àwa ò lọ́wọ́ níbẹ̀ o àwọn kọ̀lọ̀rọ̀ sí àdúgbò tí wọ́n fẹ́ sin àwọn ará ìlú lọ́nà tí wọ́n sì tún fẹ́ jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n máa fi ojú àìdára kí wọ́n máa fi wo gómìnà Ṣèyí Mákindé àwọn ni wọ́n wà nídìí ọ̀rọ̀ náà ló jáde láti ẹnu kọmíṣánná fún ìròyìn àti ààtò ìyẹn ọmọọba Dọ̀tun Oyèládé òun ló jẹ́ kí ọ̀rọ̀ náà kó di mímọ̀ wípé ìròyìn òfegè òfúùtù fẹ́ẹ̀ tẹ ìròyìn àṣà tí ò ní kán òun ni ìròyìn tí àwọn ènìyàn ń gbé káàkiri lórí ayélujára ọ̀hún Oyèládé ó tún tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà wípé àtẹ̀jáde tó jáde ọ̀hún wípé àwọn ènìyàn ó máa san owó kí wọ́n tó ṣe ayẹyẹ òun ni kò jáde láti ọ́fíìsì ìjọba ó fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé tó bá jẹ́ wípé láti ọ́fíìsì ìjọba ni ó gbọ́dọ̀ ní àwọn àmúyẹ kan tó ní ṣe pẹ̀lú bí wọ́n ṣe ń gba owó orí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó sì ní ṣe pẹ̀lú àwọn nọ́mbà kan ó ní ẹ̀yin ènìyàn ìlú ṣe rí àwọn nọ́mbà kankan bẹ̀ tó ní ṣe pẹ̀lú bí wọ́n ṣe ń gba owó orí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìbuwọ́lù alága tó ń rí sí ká gba owó orí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní kò sí ń bẹ̀ ó ní àwọn kan ni wọ́n hun ni o láti jẹ́ kí àwọn ènìyàn ìlú kí wọ́n máa fi ojú àìdára kí wọ́n máa fi wo gómìnà Ṣèyí Mákindé ó wá kìlọ̀ fún àwọn ènìyàn náà wípé kí wọ́n ṣọ́ra láti máa gbé irúfẹ́ ìròyìn òfegè tó lè ta epo sí aṣọ àlà tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ti gbé sọ́rùn láti ọjọ́ yìí wá àti aṣọ àlà tí gómìnà Ṣèyí Mákindé tó wọ̀ sọ́rùn láti ọjọ́ yìí wá ó ní kí wọ́n ṣọ́ra o torí pé ẹni tí ọwọ́ bá tẹ̀ tó tún fọ́n irú fọ́nrán bẹ́ẹ̀ káàkiri lórí ayélujára wọ́n ní yóò fi ojú kíyàn ọbẹ̀ tó láta yóò sì jó lamba pa ní iwájú òfin ìwé ìròyìn Tribune ló ti jáde tó o bá ti fẹ́ kó mọ báyìí wọn kó mọ lọ. ẹ̀rù kọ́kọ́ bà mí ebi tí ìbejì ń bọ̀ lọ́nà. àbí o ìbejì ń bọ̀. láti ẹ̀rọ àtó abẹ́rẹ́ tí ó bí bẹ̀ta. ìyá Sandra ó bí ìbejì. yóò bí ìbejì. Ìbàdàn lálọ àbóṣogbo. Ìbàdàn ni a lọ bọ̀tí ẹ̀sìn ní sùúrù náà tí tẹ́yìn ò bá ṣe é. ṣé bí wọn náà lọ sọ pé ìbejì ń bọ̀ lọ́nà. ó ti mọ́ pàùndà kámẹ́rà ti ka ohùn rẹ̀. kò sí wàhálà kò sí ní bá lókè tìlé ò lè gbà. kí ló wà ń bẹ̀rù sí. kò sí ní bá lókè tìlé ò lè gbà. àwọn èèyàn ń bẹ̀. àwọn èèyàn wà. oṣù parí tọ́lọ́ntọ́lọ́ fọkàn balẹ̀. mo jẹ́rìí ẹ Sàdàkẹ́. ó ti dé mi. nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí ló wà níbi tí ẹni tí ó jẹ́ aṣáájú fún àwọn IPOB ìyẹn Nnamdi Kanu
ló ti ní ẹ wo àwọn agbẹjọ́rò òun ti gbaṣẹ́ lọ́wọ́ wọn òun fúnra àwọn báyìí lòun ó máa sojú ara àwọn níwájú adájọ́ ẹni tí ó jẹ́ aṣáájú fún àwọn indigenous people of Biafra IPOB Nnamdi Kanu òun náà ló ti sọ fún ilé ẹjọ́ lánàá wípé ẹ wo gbogbo àwọn tí wọ́n wá ń sojú òun gẹ́gẹ́ bí adájọ́ tẹ́lẹ̀ òun ti gbaṣẹ́ lọ́wọ́ wọn o òun fúnra àwọn báyìí òun náà lòun ó sì máa bá adájọ́ lòun ó máa bá wọn sọ̀rọ̀ Kanu náà ló sọ̀rọ̀ yìí nígbà tí ìgbẹ́jọ́ tí ó fi wáyé lánàá òde yìí níbẹ̀ ló ti sọ fún Justice James Ọmọtọ́ṣọ̀ ìyẹn adájọ́ ọ̀hún tó ń gba ẹjọ́ rẹ̀ níbẹ̀ náà ló ti jó di mímọ̀ wípé ẹ wo ẹjọ́ mi eléyìí tí ẹ̀ ń bá mi rò látijọ́ yìí mo ti gbà pàtì lọ́wọ́ àwọn tí wọ́n ń sojú mi o lára àwọn tí wọ́n léwájú fún ètò ìgbẹ́jọ́ fún Nnamdi Kanu olóyè Kanu Agabi òun náà ló sọ fún ilé ẹjọ́ wípé ẹ wo o láti pọ́nra ẹni lé àti fi ẹjọ́ ọ̀hún àti fi ilẹ̀ fúngbà kan rí nítorí pé ọ̀rọ̀ àjọyépọ̀ tó wà láti ẹnu oníbàárà wọn lára àwọn adájọ́ lára àwọn agbẹjọ́rò eléyìí tí wọ́n tún gbàṣẹ́ lọ́wọ́ wọn náà láti rí dókítà Onyechi Ikpeazu SAN Joseph Akubo SAN Paul Erokoro SAN àti Emeka Etiaba SAN náà ni àwọn náà wọ́n ní ẹ wo àti gba ẹjọ́ ọ̀hún kúrò lọ́wọ́ wọn o nígbàtí Agabi tí ó mọ̀ ṣàlàyé ó ń jó di mímọ̀ wípé ẹni tí ó jẹ́ oníbàárà wọn òun náà ló sọ pé ẹ wo ẹ̀wọ̀n ò nílò yín fún àsìkò yìí tí àwọn sì ṣe pé àwọn ṣe àpọ́nlé fún èrò eléyìí tí ó rò lọ́kàn lẹ́yìn èyí òun náà ni adájọ́ ló wá kọjú sí ẹni tí ó jẹ́ olùjẹ́jọ́ wípé òun gbọ́ sí bẹ́ẹ̀ lórí ó ní bẹ́ẹ̀ ni o òun ti gbaṣẹ́ lọ́wọ́ wọn fúnra àwọn báyìí òun náà lòun ó sì máa rojọ́ Kanu ló bá bọ́ sí iwájú adájọ́ ní bá bẹ̀rẹ̀ ẹjọ́ fúnra rẹ̀ ló bá ní àkọ́kọ́ èyí tí kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ni pé ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti ilé ẹjọ́ yìí ẹ̀ ń tì mí mọ́lé láì lẹ́tọ̀ọ́ láti gbà yìí ó ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà òun náà ni wọn ò jẹ́ kóun ó lọ lé ẹjọ́ kòtẹ́lọ́rùn látàrí ẹjọ́ tí wọ́n ti tò mọ́ òun lọ́rùn látìgbà yìí tóun sì ti sọ pé wọn ò jẹ̀bi tó sì jẹ́ pé wọ́n dájọ́ òun ti sọ pé ilé ẹjọ́ kòtẹ́lọ́rùn ó yẹ kó lọ parí wọn ní látìgbà náà òun ò tí ì gbé ẹjọ́ ọ̀hún lọ sí ilé ẹjọ́ kòtẹ́lọ́rùn Kánú rojọ́ ó ní kódà àwọn àjọ DSS lọ́nà ìtọ́ ni wọ́n fi ń dì mí tí wọ́n fi ń tì mí mọ́lé láti ìgbà yìí gbogbo ẹjọ́ yìí Kánú ní fúnra àwọn báyìí òun náà lò wọ́n mọ̀ rò ó ìwé ìròyìn The Nation òun náà ló kọ ìròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn yìí ló ti fẹ́ fọn rere sétí àwọn obìnrin o tó sì tún kọrin wípé ẹ̀fọ́ mọ̀ lọ́yàn ẹ̀fọ́ mọ̀ lọ́yàn ẹ̀yẹ gbọ̀yàn lọ́nà ọmọ oṣù kan ẹ̀fọ́ yàn lọ. ẹ̀yin bàbá náà ẹ fààyè lẹ̀. wọ́n máa ń sọ fún ẹ̀yin bàbá ẹ̀fọ́ yàn sílẹ̀ ẹ̀fọ́ yàn sílẹ̀ ẹ̀yẹ gbọ̀yàn lẹ́nu ọmọ yín o ẹ̀fọ́ yàn sílẹ̀. wọ́n ní ọlọ́ni wọ́n kọ́kọ́ dú ọdún kan àbọ̀ náà fún ọdún kan àbọ̀ ó dùn tó gbọ́lidé. ọ̀rọ̀ yìí ló dàbí ẹ̀rín kì í sì ṣẹ̀rín o òun nǹkan tó ṣe pàtàkì fún ìlera àwọn ògówẹrẹ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ àwọn ọmọdé torí wípé dànìdànì kì í báni lágbàlagbà àti kékeré ní ti báni lọ ìdí rẹ̀ o tí àwọn àjọ àgbáyé tó ń rí sí ọ̀rọ̀ àwọn ọmọ kéékèèké UNICEF tí wọ́n fi gbé ìkéde síta fún àwọn ìyálọ́mọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bímọ òpóǹlò wọn ni ẹ má ṣe rojú tàbí kẹ́ ẹ máa sọ wípé ó ń dùn yín lásìkò ìgbà tẹ́ ẹ bá kọ́kọ́ bímọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn àjọ náà tí wọ́n fi léde wọ́n ṣe ní àlàyé wípé ó ṣe kókó bẹ́ẹ̀ ló ṣe pàtàkì ní wákàtí àkọ́kọ́ tẹ́ ẹ bá ti kọ́kọ́ bímọ títí ọmọ yóò fi pé bíi ọmọ oṣù méjì ẹ gbọ́dọ̀ máa fún ní ọyàn èyí tó ṣe kókó àti èyí tó ṣe pàtàkì tó sì jẹ́ dandan ní gbogbo ìgbà àwọn nǹkan tí wọ́n fi léde wípé fífún ọmọ ní ọyàn yìí ní wákàtí àkọ́kọ́ ni wípé ó máa ń dènà oríṣiríṣi àwọn àìsàn tó lè mú ọmọ ní ọrùn àti oríṣiríṣi àwọn nǹkan míì tó lè ṣe àkóbá fún làákàyè ọmọ kékeré wọ́n wá fi ìkéde náà síta fún gbogbo àwọn alábìamọ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bímọ wípé ẹ mọ eléyìí dájú wípé ẹ gbọ́dọ̀ mọ̀ gẹ́gẹ́ bí ojúṣe yín bẹ́ẹ̀ bá ti bímọ ní wákàtí àkọ́kọ́ ẹ fọmọ lọ́yàn. ìwé ìròyìn Punch jù síta ẹ lè mú kẹyẹ wò níbẹ̀. ìròyìn ẹ̀fọ́ ọmọ lọ́yàn náà láàbí súnmọ́ àwọn ará ilé nítorí àkókò wa oníṣẹ́ pàtàkì tá a fẹ́ jẹ ẹ̀fọ́ ọmọ lọ́yàn o abẹ́rẹ́ kéré ẹ̀fà yé lẹ̀ o kọ́ mọ́ ráyè mú o
èmi bò ó ọmọ mú kẹ́. ọ̀dà ọ̀làǹrẹ̀wájú fàyè lẹ̀ o mo ti fàyè lẹ̀ o gbọ́ kọ́ mo ráyè mú kẹ́nu ọmọ mú bẹ̀ dáadáa. kẹ̀yé gbà lọ pé kò wo sí ti kàn yín lójú ṣe bọ́dún kan àbọ̀ náà ni ọmọ mi èsì mú tó bẹ́ẹ̀ kí wàá ní nǹkan lójú kí ló ń. ọ̀dà 070477064. ẹ̀lú ẹ̀ káàárọ̀ o. akójúmọ́ ni. yes sir ó kọ́ yín bilẹ̀ tí ń pè. àlejò lówó láti ìlú Òwèrèlé. yes sir Mr. àlejò lówó ẹ káàárọ̀ sir. na nǹkan tí mo fẹ́ dá sí lórí ọ̀rọ̀ bàbá Jonathan mo fẹ́ fi àsìkò yìí rọ bàbá Jonathan ọ̀rọ̀ yẹn ti ń jáde tipẹ́tipẹ́ bẹ́ẹ̀ bàbá Jonathan wọ́n ti ní orúkọ tó dáa tẹ́lẹ̀ kó má wulẹ̀ bà orúkọ wọn jẹ́ because ní rẹ́kọ̀dù tí wọ́n ti nílẹ̀ tẹ́lẹ̀ ló jẹ́ kí àwọn èèyàn máa pọ́n wọn lé wípé kí bàbá tí wọ́n jókòó níwọ̀nba tí wọ́n ti ṣetán ìtìmíyìn àbùkù ò ní wọ̀ fún wọn Nàìjíríà ò ní bàjẹ́ lórí ọ̀rọ̀ Nnamdi Kanu èmi fẹ́ kí Nàìjíríà ń ro ọ̀rọ̀ Nnamdi Kanu dáadáa torí àmọ́ nǹkan tá a fẹ́ sọ ń parẹ̀ mọ́ bẹ̀ẹ̀ kí Nàìjíríà kí wọ́n wà àti bàbá tí ń bẹ lórí oyè kí wọ́n gun tó tọ́ sí Nnamdi Kanu bóyá kí wọ́n tó sílẹ̀ ní tí wọ́n bá lè fẹ́ tó sílẹ̀ kí wọ́n mẹ́nu kúrò lórí ẹ̀ kí wọ́n má sọ mọ́ Nàìjíríà ò ní bàjẹ́ máa ń sàlà. ẹ ṣé o àlejò lówó. 070477064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 070477064 070477064 070477064 lójú òpó tí ẹ fi bá wa dá sí. hello ẹ káàárọ̀ ẹ ojúmọ́ ni o. àgbọ̀lá jìnnà adúpẹ́ fọlọ́run. ipò ní bàjẹ́ o. àmín o. wálé ọmọ tó bá ṣí látàṣí kí n bọ̀ lókè o. ẹ káàárọ̀ à ń gbọ́ yín Mr. Wálé ọmọ ló wá sí. ọ̀gá wa INEC tuntun wọ́n fún wọn tí wọ́n bẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n láwọn ó ṣe yìí àdúgbò òkú ó ṣe bẹ́ẹ̀ o. wọ́n má ṣe ìṣe wípé ọmọ ẹgbẹ́ tó bá rẹ tó gbọ́ ọdún ṣe ìjẹmọ̀ pé ní ẹgbẹ́ kẹni ló ti sáyẹn fún wọn táwọn òbúra fún wọn ó ṣe yìí. wọ́n jọ òfin ẹgbẹ́ ni fún iṣẹ́ tọ̀ wọ́n tún sọ ọ́ débi pé ní kábàdìbò ẹ̀ tí kò ní ìyẹn yóò kí ẹni tí ó bá wìn ẹ̀rí pé ìjẹ́ tó da fáńtẹ́ nìyẹn Nàìjíríà ò ní bàjẹ́ o. àmín ẹ ṣé o. ẹ ṣé o Mr. Wálé ọmọ ló wá sí. 070477064 070477064 lójú òpó ayélujára Amos Adébárẹ̀ wọ́n ń kí wa láàárọ̀ yìí bẹ́ẹ̀ ni àṣẹ Salaudeen àwọn náà wọ́n ti kí wa Adéròjú Letifat àwọn náà wọ́n kí wa. ẹ̀lú ẹ káàárọ̀. ẹ̀lú ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ sà. ó kọ́ yín bilẹ̀ tí ń pè o. bàbá ọlá ló ń pè látàgbélé mọ́gàjì níbi ìtàkùn. à ń gbọ́ yín sà. lórí ọ̀rọ̀ Nnamdi Kanu náà ni kíjọba kan tẹ̀ kan síjú àánú wò nítorí pé kí ni kò sí tó níbẹ̀rẹ̀ tí ò ní lópin ọlọ́run bá nìkan ní ìdílé iṣẹ́ àtiṣe ọlọ́run bá ọlọ́jọ́ ní ọjà kan bá tún Nàìjíríà ṣe ẹ̀kejì ká tún fẹ́ dá sí olórí ọ̀tọ̀ wípé afẹ́sẹ̀ lẹ́wọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ ẹni aboyún tó lóyún fóṣù mẹ́sàn-án tó sì sọ láyọ̀ ọlọ́run bá ọlọ́jọ́ ní tó bá ṣe nǹkan òní ìdílé ká máa sanwó lórí rẹ̀ ọlọ́run ní ba orúkọ wa jẹ́ o. àmín o ẹ ṣé o. ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti tàn mọ́lẹ̀ sí i wọ́n ní kò sí nǹkan tó jọ kẹ́ ẹ máa wọlé kẹ́ ẹ mọ jáde lẹ́yìn oṣù mẹ́sàn-án ẹ mọ kó mọ ẹ ti gbọ́ kò sówó ẹ kó mọ ẹ má bẹ̀rù ọtí àwọn wà ní oyún báyìí ó ti máa bà wọ́n tẹ́lẹ̀. kò sẹ́rù mọ́ báyìí hello ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ o àdúpẹ́ fọlọ́run. Apọ̀ọ́lá Jimá lónìí aṣọ̀pọ̀ ẹ̀. àmín. àdéṣelé ní àtìmọ́. àmín o orúkọ yín ìlú wo lẹ ti ń pè wá. Solomon Bísáyọ̀ ọmọ ìtẹ̀mí ilé. ẹ sà ń gbọ́ yín o. ẹ kú ètò. Ọlọ́run ló ń ṣètò. Ọlọ́run á máa gbẹ̀mí yín sọ̀rọ̀. àmín. ẹ ní ìṣòsọ. àmín Ọlọ́run. níbi ọ̀rọ̀ Nnamdi Kanu tàbí kí ẹ ń ṣe. kí ìjọba ṣíṣe àná wò ó láti jọ yìí. ṣé bó ní fámìlì torí kò sí ẹni tí àṣìṣe ò lè ti ọ̀dọ̀ rẹ̀ wá kò sí ẹni náà tí àṣìṣe ò lè ti ọ̀dọ̀ rẹ̀ wá wọ́n dákun wọ́n ṣíjú àná wò ó. ọmọ òkè ògùn wọ́n bẹ̀ yín ẹ dákun ẹ panupọ̀ o ẹ fìdí òkè ògùn múlẹ̀ ó ṣe pàtàkì tí a bá ní òkè ògùn ohun gbogbo ohun rere ni ó tẹ̀ wá lọ́wọ́ àìríṣẹ́ àìríjẹ àìrímọ
gbogbo yóò kó ń bẹ ẹ dákun ọmọ òkè ògùn ẹ parúkọ tí ẹ ṣé o bàbá. ó dáa bàbá wọ́n ti gbọ́. ẹ ṣé o wọ́n ti gbọ́. ẹ ṣé o bàbá. bàbá ti fẹ́ sọ di campaign. ẹ ṣé o nítorí àkókò wa níbi tẹ́ ẹ sọ̀rọ̀ dé ó ti yé wọn. àwọn ọmọ ọkọ náà ó ti máa gbọ́. bẹ́ẹ̀ ni ó tún ní kọ́ máa o àwọn ọmọ ọkọ òkè ògùn wọn ó ti máa gbọ́ ó ti yé mi. bó ṣe jẹ́ nù. 070 ìpè ẹyọ kan náà láàgbé sí 070 ìpè ẹyọ kan. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ yín o. Àkànjá Azeez láti adó àwáyé. à ń gbọ́ yín sà. lórí ọ̀rọ̀ tí èyí tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ní wọ́n gbèrò yẹn àwọn ni mo fẹ́ sọ̀rọ̀ sí àwọn bàbá wa wọ́n ní àájúlẹ̀ ni tá a bá mú ọ̀pọ̀lọ́ sí ọjọ́ kọ̀ọ̀kọ̀ àájúlẹ̀ ni nígbà tí wọ́n ti júlẹ̀ kò sí wàhálà mọ́. bẹ́ẹ̀ni. Ọlọ́run ó jẹ́ kí ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ̀síwájú. àmín ẹ ṣé o ẹ ṣé o. ní báyìí ká bomila díẹ̀ ní kékeré ìgbà tá a bá padà dé a ó máa tẹ̀síwájú ẹ kó kalẹ̀. olówó ọjà kọjá ẹ̀yà kíákíá o ipò ẹ̀fẹ̀ mú sálẹ̀ tó sáyé ń bọ̀. olówó ọjà kọjá ẹ̀yà kíákíá o ipò ẹ̀fẹ̀ mú sálẹ̀ tó sáyé ń bọ̀. ìròyìn àti àṣà àwọn sálà wá gbà fún tó bá jẹ́ tí ká ṣètò tọ́ màmá mọ́gbọ́n dání. Ajéwọlé sọ fún ọ ipò ẹ̀fẹ̀ sálà wá gbà. Ajéwọlé sọ fún ọ ipò ẹ̀fẹ̀ sálà wá gbà. Tẹ bá fẹ́ polówó ipò ẹ̀fẹ̀ sálà wá gbà. Tẹ bá fẹ́ polówó ọjà sí ipò ẹ̀fẹ̀ ní. Ẹ bá sì jẹ kápá ààbò wọn. Olówó ọjà kọjá ẹ̀yà kíákíá o. Ipò ẹ̀fẹ̀ mùsàlẹ̀ tó táyé gbọ́. Olówó ọjà kọjá ẹ̀yà kíákíá o. Ipò ẹ̀fẹ̀ mùsàlẹ̀ tó táyé gbọ́. Ìròyìn àti àṣà àwọn sálà wá gbà fún tọ́ba jẹ́ kí kàkùkù tó. Ajéwọlé sọ fún ọ ipò ẹ̀fẹ̀ sálà wá gbà. Ajéwọlé sọ fún ọ ipò ẹ̀fẹ̀ sálà wá gbà. Tẹ bá fẹ́ polówó ọjà ní ipò ẹ̀fẹ̀ ẹ bá sì jẹ kápá ààbò wọn. ojúlówó ohun tó yọnu ìdodo nídajì ara ship 89.1 FM ní gbogbo ènìyàn ń polówó ọjà tí wọ́n fi ń jèrè rẹpẹtẹ olókoòwò ńlá olókoòwò kéékèèké ẹ máa bọ̀ ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ tiwa èrè lobìnrin ń jẹ lábọ̀ ọjà ẹ bá wa dòwò pọ̀ kẹ́ ẹ jèrè rẹpẹtẹ. ó tún ti dé òkìlódé ògùn yìí ni ògùn wo ni tilẹ̀kùn lẹ́yìn lógún omi gbàmóge ẹ máa ra mọ́ sweet bitter kó mọ́lẹ̀ okay now ara ríro kẹjẹgbẹ ramọ ni kò béèrè fún ẹyin dídùn kẹjẹgbẹ ramọ ni kò béèrè fún ọ̀pá tí yóò kẹlẹ̀ dáadáa tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe tàbí èyí tó dẹnu kọlẹ̀ jogun omi ni kò béèrè ọ̀pá tí yóò kẹlẹ̀ dáadáa tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe inú kíkan inú dídùn gbàmóge ni ó béèrè fún àtọ̀ sí ọjọ́ tó ti pẹ́ gbàmóge ni ó béèrè fún ìkẹ́ oṣù ségesège gbàmóge ni ó béèrè fún ara kíkan ara dídùn sweet bitter ní kò béèrè orí fífọ́ kẹjẹgbẹ sweet bitter ní kò béèrè ọ̀sà tí kẹjẹgbẹ sweet bitter ní kò béèrè àlèṣègbọ̀nsẹ̀ bó ti tó kó mọ́lẹ̀ ní kò béèrè fún rálá fẹsọ̀ ló ṣe ewé àtẹ̀kọ wọ́n fi kó ókè 090272370 tilẹ̀kùn lẹ́yìn ni o jogun omi mara mọ́ kó mọ́lẹ̀ sweet bitter
rálá fẹsọ̀ ló ṣe ewé àtẹ̀gbò okay now ó ti yá 09027249106 09063822370 tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe jogun omi ni kò béèrè sí títà ló lè ṣe rámọ́ ni kò béèrè fún Ralac Fashion ló ṣe Ralac Fashion ló ṣe Ralac Fashion ló ṣe. bó ṣe jẹ́ lẹ́gbẹ́ àwọn gbogbo etí tó láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ wa láàárọ̀ yìí à ń kí yín bẹ́ẹ̀ ni à ń ṣe yín pẹ̀lẹ́ wípé ẹ tó kó ìdarapọ̀ mọ́ wa ẹ kó etí ìgbọ́ etí yín ẹ̀nú ti fi gbọ́ ìró ìbànújẹ́ láṣẹ Ìdùmarè iléeṣẹ́ Ralac Ventures ni wọ́n ṣe onígbọ̀wọ́ abala tá a wà yìí láti fọn rere àti láti jẹ́ kí àwọn ènìyàn ìlú kí wọ́n mọ̀ àwọn nǹkan tó ń jáde ní iléeṣẹ́ wọn àti oríṣiríṣi àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n tún gbé wọlé tí wọ́n tún ṣẹ̀ṣẹ̀ gbé wọlé àti bí owó rẹ̀ bó ṣe wọ́n sí àbí kò wọ́n o àti ibi tí iléeṣẹ́ wọn wà tó fi mọ́ oríṣiríṣi àǹfààní tó wà ní iléeṣẹ́ Ralac Ventures. Alhaji Abolore tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Ralac Ventures wọ́n ti wà níkàlẹ̀ pẹ̀lú wa láàárọ̀ yìí ẹ kí àwọn aráalé Alhaji. ẹ máa káàárọ̀ gbogbo ọmọ Nàìjíríà a kú déédéé wòye o àìsàn àtàrùn kò ní fi ṣe ẹnì kọ̀ọ̀kan wa àdẹ̀kù Jímọ̀ lẹ́nì Ọlọ́run ò ní ṣe eléyìí lẹ́ẹ̀kan tó kún fẹ́mi àti yín àtẹ̀tí tó ń gbọ́ mi àti gbogbo àwa tá a wà nínú kulu. Orúkọ mi ni Alhaji Abolore tí mo jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ Ralac tí olú iléeṣẹ́ wa wà ní ìlú Ìṣẹ́yìn. Bákan náà a ní ẹ̀ka iléeṣẹ́ nílùú bàbá wa Oúnjẹ ti ilẹ̀ òkè o lẹ́gbẹ̀ẹ́ gáràjì Ìṣẹ́yìn nílé bàbá wa Akíntọ́lá. Bákan náà a ní ẹ̀ka iléeṣẹ́ ní ìlú Àgọ́ Àrẹ níbi chọ́ọ̀chì Akékaka nílùú Àgọ́ Àrẹ. Bákan náà a ní ẹ̀ka iléeṣẹ́ ní ìlú Gàyà ní orílẹ̀-èdè Republic of Niger. Àtàìsàn àtàrùn kò máa ní fi ṣe kò ní fi ṣe ẹnìkọ̀ọ̀kan wa ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí. tó àwọn aráalé àwọn náà ń dá yín lóhùn Alhaji tá a bá béèrè àtúnrí páálí titun kan tẹ ṣẹ̀ṣẹ̀ gbé wọlé kí ló wà nínú páálí yìí àti pé kí lẹ wá fi ṣe nínú yàrá agbára. ẹ bá ti rí i pé ẹ ti gbé nǹkan tuntun wọlé. ẹ máa ṣe atọ́kùn iwájú ni ọ̀pọ̀ ẹ̀bì tí ó máa rí sí. ọ̀rọ̀ tá a sọ tí wọ́n sọ pé kẹ́ ẹ bọ́ sí bíbá yìí kẹ́ ẹ wá tún so Ọlọ́run ní jẹ́ sọ. nítorí ọ̀rọ̀ tí yẹn bá ọ̀rọ̀ tí ò bá tí ì jáde lè yẹn kápẹ́ tọ́rọ̀ bá ti jáde ọ̀rọ̀ ju yẹn lọ ọ̀la àjẹkàn ṣoṣo kò sí nǹkan kan gẹ́gẹ́ bí iléeṣẹ́ Ralac bó ṣe jẹ́ pé ìgbáyé gbádùn ọmọ ènìyàn ló jọ wá lógún kò sí ohun tẹ́ fẹ́ fún wa tí èsì pé Ọlọ́run gbọ́ lọ́ba tó lè fún wa ṣùgbọ́n gẹ́gẹ́ bíi pé èmi ẹ fẹ́ ké ẹ̀dá kan wá sọ́dọ̀ mi Ọlọ́run lọ́ba tó ní ìwòsàn lọ́dọ̀ ṣùgbọ́n kó wá tún wá máa complain gẹ́gẹ́ bí àwọn tí ń wá aná àwọn machine yẹn léríṣiríṣi eléyìí ìtọ́jú ara náà la tún gbé wá fún gbogbo ẹni tí bá ń wò wá lórí ẹ̀rọ ayélujára ni pé gbogbo ẹ̀dá tí bá ti ń complain lórí ẹ̀yìn dúdùn ni àìlènẹ̀rú ẹ̀yìn ni gbogbo ọmọ níka ó kú táìtáì ni àbí orúnkún kú táìtáì ni ẹ̀yìn ẹsẹ̀ gbogbo ẹ̀ kéle iná ni machine yìí wà fún tó jẹ́ pé ó tún fi kún èyí ẹ̀rọ ìgbàlódé tá a ṣe gbé wá láti ilẹ̀ China. èyí tí wọ́n ń gbápálé gbẹ́sẹ̀ lé sùn lé. bẹ́ẹ̀ni. eléyìí tún kún. ni. báwo ni wọ́n ṣe ṣàmúlò eléyìí. eléyìí àmúlò rẹ̀ gbogbo bí tí ìhà yẹn ń kéle ẹ̀yìn ròyìn láfi tiẹ̀ mọ́ wọn lára pátápátá tí wọ́n máa ń tò sí yẹn lẹ́yìn téèyàn tó sí yẹn so tọ́jà pé gbogbo ìdọ̀tí tí ń bẹ nínú àgọ́ ara tí ń dá yẹn láàmú inú ìpèníjà ọ̀pọ̀lọpọ̀ máa rí inú ìdọ̀tí yẹn èmi tí ó bá wọnú àgọ́ ara àwọn oríṣiríṣi ìdọ̀tí ni ó gbé sínú kọ́ọ̀pù yìí tí àwọn èèyàn ó rí i pé sínú ara mi náà ni ìdọ̀tí yóò ti jáde gbogbo ìdọ̀tí tí ń dá yẹn láàmú inú àgọ́ ara yóò rè sínú kọ́ọ̀pù èmi ìdẹ́ ìbẹ̀ tó yẹ pé nínú kinní yóò máa sun omi ni gbogbo àmàlà bí kí èèyàn fi ẹlẹ́rìndòdò sínú ẹ̀rọ amómitutù kó wá ṣẹ́gun lára. kó wá ṣẹ́gun lára bí gbogbo kìíní yóò ṣe wà tábà yọ kó lára wọn báyìí yóò máa ṣẹ́gun dálẹ̀. èmi ìdẹ̀ ni ó lè gbé ìdọ̀tí wá ní nǹkan tí ò dá orí afẹ́fẹ́ la wà. Alhaji pẹ̀lú nǹkan tẹ wí owó rẹ̀ ó pọ̀ o. atọ́kùn kò
kò sí nǹkan ọ̀fẹ́ Ọlọ́run fún gbogbo nǹkan fún wa ṣùgbọ́n gẹ́gẹ́ bí ètò àti gbogbo ojúṣe pẹ́pẹ́pẹ́ kìí ṣòwò tó lágbára jù á ṣe papọ̀ mọ́ machine èyí tí wọ́n ń lò tí wọ́n bá ti bọ́ sórí machine tí bí yẹn tó ti nẹ gbogbo sẹ́yìn eléyìí ló wá parí iṣẹ́ yòókù eléyìí ni finishing ló parí gbogbo iṣẹ́ yòókù. nkẹ́tẹ́ gbogbo àrò wà á tò lẹ́nu àárọ̀ yìí kí n tó jáde nínú ilé mo ti ní káwọn ọmọ mi káwọn kan fìtì ẹ̀mí mi náà lẹ́yìn. lóòótọ́ yes ó ṣe é fìtì mọ́rú wa iná lẹ́yìn. kò sí ẹ bá wá sọ́fíìsì máa ṣe fún yín. ṣé yóò sí fìlà lẹ́fì fìtì àbí kò ní sí fìlà. ṣe ní sí fìlà fún òfìsì orí ni ọ̀rọ̀ ìdẹ́nu o. alájí nǹkan tẹ́ ń sọ náà ni wípé. já kó yanjú tí wọ́n sọ náà. owó rẹ̀ ò wọ́n rárá. owó rẹ̀ ò wọ́n ṣùgbọ́n mi nísìn. ṣé o wá fẹ́ kí wọ́n fìtì ẹ̀ mọ́ lórí afẹ́fẹ́ ni. irọ́ odò ni. ìgbà tó ń fọwọ́ gbáyà pé èmi báyìí. sórí màá lọ láàárọ̀ màá lọ lónìí so tí n bá dé láàárọ̀ ọ̀la bára mi bá ṣe rí ń sọ fún ọ. ọ sọ fún mi. tẹ bá ti ń bọ̀ ẹ má jẹun wa. ó ti jẹun kankan. ó ti jẹun. ní aago mélòó ni wọ́n ìsì jẹun sẹ́yìn mo máa ń jí jẹun lẹ́yìn sáré. ìgbà tá a bá ti parí àjímọ́ná apá yìí á fi tiẹ̀ mọ́ á wò. sétọ̀dọ̀ ẹ̀. aláìláì ọ̀dọ̀ mi wọ́n kọ́ sí. aláìjẹ́ ẹ má dá lójàre ẹ má jẹ́ kó dá gbogbo. sẹ́rí àwọn èèyàn wa wọ́n ní sosiọ́rí òun náà ni àwọn èèyàn wa ṣùgbọ́n torí àwọn èèyàn wa tó yẹ pé nǹkan ṣe wọ́n nínú ara tó yẹ pé ṣùgbọ́n àti pariwo síta ó máa ń rí bákan àwọn míì máa ń fẹ́ wá complain tó yẹ pé àti complain ẹlòmíì tó bá ti ó dà pé ti sọ̀rọ̀ yẹn rí tẹ́ ní ọkùnrin yẹn ń pẹ́ sọ ẹlẹ́yìí ti mọ tó nídìí sẹ́mo káwọn míì wà tó yẹ pé wọ́n mọ bí wọ́n ṣe sọ àlàyé tí ń ṣe wọ́n nú ara ṣùgbọ́n tí wọ́n bá dọ́dọ̀ yín àwọn machine tẹ́ sọ yìí òun ò gbé jáde pátápátá ṣùgbọ́n àwọn míì tí wọ́n wà tó yẹ pé bíi àrùn gbajúmọ̀ kò ní lè mọ̀ bí ó ṣe wí yáàfẹ́ mọ̀ pẹ́ sọ àwọn èèyàn tí àwọn tó lè confide nínú tiwa wọ́n ti ń pè ṣùgbọ́n bí kí wọ́n á dọ́dọ̀ yín kí wọ́n á sọ pé ẹsẹ̀ mọ̀ pé obìnrin ló wà ní front desk ọ̀rọ̀ míì wà tó yẹ pọ́kùnrin yóò ti múra kó mẹ́ lọ sọ nígbò bá débẹ̀ tẹ́gbàá tó yẹ pọ́bìnrin ló bá bó o ní àwọn èèyàn ó ṣe lè confide nínú yín láti lè sọ̀rọ̀ nǹkan báwọn tí wọ́n fi ní sọ pé mo rí bọ̀dá kínní tí wọ́n wá sí ọ̀dọ̀ mo tẹ̀ wọ́n báwọn tó bá ń tọ́jú ara èèyàn wọn ìsábà sọ̀rọ̀ nǹkan báwọn ṣùgbọ́n bó o ní wọ́n ó ṣe lè confide tó yẹ pé tí wọ́n bá débẹ̀ ọkùnrin yóò bá obìnrin pé ẹni tí mo báyìí nǹkan ní ọ̀dà mi lò. mo ti mọ ibi tí ẹ lọ ṣe rí gẹ́gẹ́ bí iṣẹ́ wa gbogbo ohun tó bá ti jẹ mọ́ pé iṣẹ́ à ń tọ́jú èèyàn ẹ̀dá ò gbọ́dọ̀ ṣàlàyé pé obì owó sì wá sọ́dọ̀ mi àbí abẹ́rẹ́ kéré wá sọ́dọ̀ mi tẹ̀bára abẹ́rẹ́ tábẹ́rẹ́ kéré bá sọ fún wọn pé òun lọ sọ́dọ̀ alájì alájì òun lọ gbógun bá òfẹ́nu ara ẹ̀ wí ni fúnra rẹ̀ wọ́n wá tiẹ̀ lágbájá náà wá tiẹ̀ ni ṣùgbọ́n àrùn ìpèníjà lórí ibi tẹ́ sọ yẹn. èmi àti confidence ti wá rí tó tẹ́mi àti ẹni tó sọ kalẹ̀ tó tún sáré gòkè padà mo ní sọ̀rọ̀ ẹ̀jẹ̀ mọ́ tó tẹ̀. kò fẹ́ tú àṣírí lójú ẹ̀. gẹ́gẹ́ bí ìpèníjà tí ó máa ń ṣẹlẹ̀ ẹni ó bá ti wá sí ọ̀dọ̀ ẹni tó fẹ́ tọ́jú yẹn kò ní ìdí kó tún máa fi ọ̀rọ̀ ẹlòmíì gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì sọ àmọ̀rọ̀ gbé kalẹ̀ jura wa lọ ọ̀tọ̀ níbi tí ń lọ Ship FM nílọ àwa máa yí akọ́kọ́ lọ náà Ship microfinance rédíò kọ́lé léyìí lóòótọ́ Ship náà ni gbogbo ẹ̀ ń jẹ́ so tí àádẹ́ tí mo bi tí ń lọ ká nǹkan báyìí àpẹẹrẹ báyìí ọ̀dà nǹkan báyìí ní í ṣe má wulẹ̀ lọ jìnnà tí nǹkan báyìí bá ń ṣe yẹn ó gẹ̀ ń sìn gẹ́gẹ́ bí ẹni ó ní àrùn ìbáṣepọ̀ láàrin ọkùnrin sóbìnrin tí ẹ sọ pé àrùn gbajúmọ̀ ó máa ń ṣe é ṣe ń gbà míì tọkọ àtìyàwó bá jọ wà nù ilé tí ọkọ bá ní ẹ̀jẹ̀ ríru tíyàwó lẹ́jẹ̀ ríru tó bá jọ ń ṣe súnẹ̀ papọ̀ atọ́kùn ẹ̀jẹ̀ ríru yẹn ò lè ran ìyàwó àmọ́ tọ́lọ́run bá fi ṣe é sí àṣepọ̀ tí wọ́n ṣe ó ṣe é ṣe kọ́mọ tí wọ́n bá bí kó jogún rẹ̀ nígbà míì tí ìyàwó bá ní. ní wọ́n fi máa sọ pé kí lọ ọmọ kékeré ń rò tí. ẹgẹtẹ nígbà míì tí ìyàwó bá ní àìsàn kéèyàn máa ṣẹ̀yọ yẹn kò lè mú ọkọ tó ń bá jọ ń ṣe súnà papọ̀ àmọ́ tí wọ́n bá fi bímọ ó ṣeé ṣe kọ́mọ tí wọ́n mú kó jogún ẹ̀ láàrin wọn. àrùn gbajúmọ̀ tá a pè tó ń pè ní fẹ́ǹsì wọ́n ń pè ní gonococcus wọ́n ń pè ní chlamydia wọ́n ń pè ní staphylococcus wọ́n ń pè ní candidiasis tí ọkọ bá ní tó ń bá jọ ń ṣe súnà àtìyàwó kò sọ́nà tí wọ́n lè gbégbà yóò mú yàwó. ó ṣeé ṣe tí ìyàwó bá bímọ gan kọmọ tún jogún ẹ o ti rọmọ ọdún mẹ́ta tí wọ́n gbé wá tó yẹ pé tó bá fẹ́ ṣẹ̀yọ tó ń ké sọmọ ọdún mẹ́ta tí ń ní ìbálòpọ̀ o sì ti rọmọ ọdún mẹ́rin obìnrin tí wọ́n gbé wá tó yẹ pé tí ó bá fẹ́ ṣẹ̀yọ gbogbo àwọ̀tẹ́lẹ̀ rẹ̀ ẹ gbọ́dọ̀ sọ pé ọmọ ọdún mẹ́rin ni sẹ́mo kí n máa ń ṣe ń gbà mí ọmọ ọdún mẹ́rin mi gan ọ̀rọ̀ lè má ti dá sílẹ̀ ní dáadáa
èyí tí ọmọ yẹn jogún kíní yẹn sọ wọ́pọ̀ láàrin àwọn ìyá wa láàrin àwọn bàbá gbogbo wa náà la ṣe kékeré la lọ àtàn la lọ ṣègbọ̀nsẹ̀ ẹ lè fojú ara obìnrin wé ojú ara ọkùnrin àìmọye àwọn kòkòrò àìfojúrí kan lè wọ́ síbẹ̀ tí nǹkan bá dẹ̀ ń bẹ lára ọmọbìnrin lọ́dún mẹ́jọ ó lè má dáa láàmú ṣùgbọ́n ọjọ́ tó bá fẹ́ lu àyè kan nínú àgọ́ ara ẹ̀ iná ni wàhálà máa ń dé tẹ́lómi ò wọlé ọkọ tí wọ́n máa ní infection ló wà lára ẹ̀ ìyá alẹ́ kan ní òjògùn gbogbo ẹ̀ náà kìí sọ wéèyàn àrùn báṣepọ̀ sóò wà tó jẹ́ pé ń dá wàhálà alẹ̀ láti bẹ̀lẹ̀ lómi ní primary infertility láti bẹ̀lẹ̀ lómi ní secondary infertility gbogbo èyí ó wù bó tilẹ̀ yóò kórìí tó àwọn èèyàn ti wá sí iléeṣẹ́ màmá kan wá sí iléeṣẹ́ mi ní àná ó nẹ́nìkan ló sọ pé kóun wá sí ọ̀dọ̀ òun tí n bá ṣèpolówó ń bíbà yàtọ̀ kùn tí èèyàn mẹ́wàá bá wá tí n bá ń béèrè kéta ló sọ fún yín ń rè èèyàn mẹ́rin nu wọn tí ó sọ pé ẹnìkan tó ti wá sọ́dọ̀ mi tó ti wá sọ́dọ̀ òun ló sọ fún ló tún rè fá òun. so màmá yẹn sọ pé ìlú kan lòun ti wá pé ẹnìkan ló sọ fún òun pé kóun wá bíbà yìí pé ọlọ́run gba àdúrà òun ní tó ọlọ́run ó gbàdúrà àwọn náà ìgbàgbọ́ tó ní tó fi wá sákọ̀ọ́kọ́ mú gbàgbọ́ rẹ̀ dání pẹ̀lú ògo ọlọ́run ọba lọ́bọ ológun alájìrá alákẹ́ ò lágbára kan yìí ní nǹkan kan ọlọ́run lèmi náà ń pè ewé àti gbòdá àdéǹjà ọlọ́run ló ní ìgbàgbọ́ yẹn ni kẹ́ ẹ fi sí tẹ́mi bá tún jí lóru màá tún ra ọ́ sọ́lọ́run pé àwọn èèyàn tí ń sábọ̀ wá yìí ìyìn tó wọ́n gbàlẹ̀ nítorí ohun tí ń ṣe wọ́n tó bá fi ṣèmí náà kì í ṣe fọlọ́run so fún díẹ̀ yìí gbogbo ẹ̀yin tí ẹ ti ń wá sí iléeṣẹ́ wa àbẹ́ ń wá sí gbogbo ọ̀dọ̀ àwọn alágbàtà wa ọlọ́run ni kẹ́ ẹ dojúdà lágbára iléeṣẹ́ lálákè ò lágbára kan ẹ̀dẹ̀ tí mo gbogbo àwọn tó ń jáde láti iléeṣẹ́ wa lóríṣiríṣi bíi ghetto gbàmúge sweet bitter tilẹ̀kùn lẹ́yìn kò mọ́lẹ̀ sweet flosser ẹ ti mọ̀ ṣẹ́ tọ́pọ̀lọpọ̀ ń ṣe gbogbo wà lá ń pariwo ṣùgbọ́n àwọn ẹ̀rọ ìgbàlódé tá a kó wáyé gbogbo òpèníjà tó lè ní láì ní ìnẹ̀rú ẹ̀yìn ìhà ẹ̀gbẹ́ ríro àti kéèyàn máa rìn láti ibìkan sí ibìkan kó máa mí ẹlẹ kìí ṣe ohun tó dá kéèyàn mójútó ara ẹ̀rí ké máa sọ gbólóhùn kan èèlò lọ́bẹ̀ tó bá nọ́bẹ̀ yẹn dùn màdámù yẹn mú oúnjẹ ṣe èèlò ló fi sí o kìí sọ wọ́ ara ẹ̀ ló fi sí bẹ́ẹ̀ náà ni pé báwo lẹ́ni dókítà ṣe ọ̀rọ̀ kan ní nǹkan bí ọ̀sẹ̀ méjì ní bíbáyìí wọ́n ní ẹ máa wo àwọn ìyá wa tó bá yá tó bá tó stage kan wọ́n máa ṣe kébé ẹ máa wo àwa tá a jẹ́ ọkọ látara wàhálà àṣọ ààbò èèyàn lọ́kọ gidi tí ń sojúṣe tí ń fẹ̀tọ́ lé nítorí bó ṣe wà nínú obìnrin náà ló wà nínú ọkùnrin ẹ̀yìn kan lẹ́yìn tẹ́ wà ń bíbáyìí ẹlòmíì ó ti délé sí ó tó sùn mẹ́ta ó tó sùn mẹ́rin ṣèbí nítorí kọ́là yẹn lè da àtẹniwá àtọ̀láwá ọlọ́run ojú ọ̀dà. irú ẹ̀ tó bá wá travel yẹn tó jẹ́ pé máa ń travel dáadáa tí bá ń lọ lé ó dáa kó máa mú jogun omi dání abẹ́rẹ́ sọ̀nbọ́ ó dáa kéèyàn máa mú jogun omi dání. ẹni ètò tá a ṣe lóyún ọjọ́ Monday ẹnìkan ọ̀rọ̀ tá a sọ ń bẹ̀ nípa arábìnrin kan tí ó complain pé ọkọ òun kò ṣe dáadáa wọ́n jọ ìgbà tán jọ bẹ̀rẹ̀ igun arákùnrin máa ń le ó wá tó tásìkò kò dàbí mọ́ ìgbà ẹnìkan tiẹ̀ fọ́ ọgbẹ́ lójú ń gbọ́ pé wọlé ó farabalẹ̀ polówó iléeṣẹ́ yín lọ́fẹ̀ẹ́ ló fò mo bẹ́ẹ̀ ni ó ti lórí ọkùnrin ni ó ní kó lọ lo kinní báyìí mo ní àwọn jẹ́rìí ẹ̀ alájí náà ni wọ́n sẹ̀ polówó kinní wọn tán náà mo bẹ́ẹ̀ ni òun ti lórí tiẹ̀ ó ti gbọ́sẹ̀ ó ti rí pé rere lolúwa so tilẹ̀kùn lẹ́yìn òun ẹ ti emphasize lórí ẹ̀ ti pẹ́ ṣùgbọ́n tó bá dọ̀la ó ní have a case study fún àwọn ọkùnrin tó dáwọn èèyàn kan ìrọ̀lá obìnrin mi yóò mọ̀ sọ pé ẹ̀wò ní ìbá jẹun ẹ̀ tó bá ní bó dáàdì yín ẹ̀ṣẹ́ bí ẹ̀ṣẹ̀ mú dáàdì yín mọ́ra yóò ní kò tọ́jú mi lóòótọ́ ẹ sá dáàdì yín jẹ. alihamudulilaha ìdí sàlẹ̀hamdulilayi lè lórí. tóbi táwọn ìyá bá ń gbé àwọn jókòó tẹrù ohun kò sí nǹkan kan tóbìnrin jókòó ti jù yẹn náà lọ gbogbo bó tilẹ̀ yóò kéèyàn ṣẹ̀tọ́ lé bí yẹn bóbi ní mílíọ̀nù kọ̀ọ̀kan tó o bá yẹ tó yọ ní ọ̀gbẹ́ni mọ kówó ẹ lọ eléyìí ní kókó ni o. alájẹ ẹ wá dúró ni ẹjẹ àti ẹ sọ ó tọrọ láàárọ̀ yìí tó ń gbọ́ obì o. mo ń gbádùn ẹ o. ṣé tá a bá fún obìnrin ní mílíọ̀nù kan mílíọ̀nù mẹ́wàá tí ò fún ní ti bí tá à ń wí yìí ṣé mílíọ̀nù ojú lọ ni. atọ́kùn mílíọ̀nù náà yóò padà useless ń gbà. atọ́kùn ètò ọlọ́run ni ojú ká fi rí nà ni etí ká fi gbọ́ràn ni ẹnu ká fi jẹun ìsàlẹ̀ ọkùnrin àti ìsàlẹ̀ obìnrin náà ò béèrè ẹ̀tọ́ àfẹ̀dá tí ò bá ti tọ̀ wò lókun. ọ̀dà ẹja dókè lọ́hùn. béèyàn ọba ṣe rí that's right. ohun tó fẹ́ nìyí. oògùn kan tún ti dé tilẹ̀kùn lẹ́yìn lórúkọ rẹ̀ ń jẹ́ oògùn kan tún ti dé jogun wọn ní lórúkọ rẹ̀ ń jẹ́ ewé àtegbò ni wọ́n fi pò ó wúlò fún ọlọ́mọkùnrin gidi tilẹ̀kùn lẹ́yìn lórúkọ rẹ̀ ń jẹ́
ṣe é o. bẹ́ẹ̀ ni bó ṣe jẹ́ gan-an lẹ́gbẹ́ òun kò sí bayobayo nínú ọ̀rọ̀ tí ọmọ olórin yìí tó kọ. ká ṣe ojú òpó kalẹ̀ torí wípé tọ́lọ́run bá rí ọ jẹ́ kí èèyàn náà kó rí ọ. táwọn èèyàn ó pè. ayé ti kò ní ká máa fẹ̀kọ́ ká máa fi tanná fúnra ẹni. bẹ́ẹ̀ ni o. àwọn tó ti lọ sí iléeṣẹ́ Ralac Ventures ẹ jẹ́ kí wọ́n ṣẹ̀rí ọ̀rọ̀ nítorí pé kókó báyìí leegun yán kùkù leegun àgbàdo ká sọ̀rọ̀ ká ba bẹ́ẹ̀ ni iyì ọmọ ènìyàn ká sọ̀rọ̀ ká ba bẹ́ẹ̀ ni iyì òtítọ́ àwọn tó ti lọ sí iléeṣẹ́ Ralac Ventures ẹ jẹ́ kí wọ́n já iléeṣẹ́ yìí nírọ́ bóyá ó rí bẹ́ẹ̀ o tàbí ò rí bẹ́ẹ̀ oògùn ó lẹ lò ní iléeṣẹ́ yìí ṣe ti lọ síbẹ̀ 070477064 àti sí ojú òpó kalẹ̀ 070477064. hello ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ orúkọ yín o. mo kí Adébáyọ̀ láti ìlú Ṣakí. yes sir àgbẹ̀ Mr. Adébáyọ̀. mo jẹ́rìí sí tilẹ̀kùn lẹ́yìn yẹn. lóòótọ́. láti lè ṣe Ralac Ventures kódà a tún fi kọ́kọ́rọ́ pamọ́. lóòótọ́ ẹ máa pamọ́ lọ ẹ máa pa kò sí ìyọnu mọ́. ọlọ́run ojú ọba yín lára kò ní gbòdì lára. alájẹ ò ti bára mu. ilé ni ẹ máa lò ó sí ẹ má fi tilẹ̀kùn lẹ́yìn ta ẹ dákun o. alájì ni wọ́n sọ yìí pé ọmọ yìí pé ṣùnà àbí ẹlẹ́tọ̀ wọ́n lẹ́lẹ́tọ̀ wọ́n máa ń tẹnu mọ́ náà pé ẹlẹ́tọ̀ bọ́ ẹlẹ́tọ̀ ètò dáa jù náà ni pé kéèyàn ó lò fẹ́ lẹ́tọ̀ èèyàn ẹlẹ́tọ̀ alájì ni wọ́n. wọ́n kẹ́ pẹ́tà wẹ́kẹ́ bá lọ lẹ́nìkan ni máa ń mú dání. ní ọ̀sẹ̀ tó kọjá tí Ọlọ́runwájú Alimi tó lọ mọ sáwọ́ pé àwẹ̀ yìí dé ojú rẹ̀ wà ń dán yàtọ̀ alájì ṣé mo ń dẹ́jú ni. ó dénú. hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ ó kọ ibùdó tí ń pè. ẹ̀yin ò ní jóná o. àmín. mo kí aláàjì o. aláàjì akífẹ́ wàrà mọ́ láti jó. èmi ló ń bá yín sọ̀rọ̀. ok sà aláàjì ẹ káàárọ̀ sà. mo jẹ́rìí kí gbogbo ohun tí Ọlọ́run fún wọn tí wọ́n ń gbé jáde oògùn tí wọ́n tẹ̀mí rí gbà lọ́dọ̀ wọn kò sí ohun tí mo lò ó tí ò ṣiṣẹ́. alhamdulilayi. àti tilẹ̀kùn lẹ́yìn ni àti tilẹ̀kùn wájú ni àti fàákẹ́ ni àtẹ̀yẹ́dì ń múni nígbà ní gbogbo oògùn wọn tí mo lò ló ṣiṣẹ́. ẹ ṣé o. Ọlọ́run máa sọ agbára yín dọ̀tun. àmín. alájì ẹ pè mí padà lẹ́yìn ètò kẹ́ wá fún machine tá a jọ sọ̀rọ̀. ẹbí ni mo pè. wọ́n sọ pé kẹ́ ẹ pè àwọn lẹ́yìn ètò yìí ṣe ti gbọ́. lórí ọ̀rọ̀ tẹ́ ẹ jọ sọ wọ́n sì láṣọ ti ọ̀rọ̀ òun náà níjọ́ ọmọ mi gbẹ́ náà. ká gbé ìpè kan sí lẹ́nu ẹlẹ́rìí méjì tàbí mẹ́ta tàbí ní mẹ́ta ẹlẹ́rìí méjì ó ti dájú Ọlọ́run sì dá ènìyàn ó dá wa ní akọ àti abo káti ẹ̀rọbìnrin kan kó jẹ́rìí àbíbò ni 070477064 àwọn obìnrin náà máa lò ó àwọn obìnrin aláàjì tiẹ̀ ní àwọn obìnrin máa ń ra tìlẹ̀kùn lẹ́yìn wọ́n rà lọ lé àbí bẹ́ẹ̀ kọ́ lẹ́wí ni. kò sí ohun tí fi ṣe ni wọ́n rà obìnrin rà fọ́kọ rẹ̀. hello ẹ kú ojúmọ́ o hello ẹ ti wà ń bẹ̀ orúkọ yín o hello. ó kọ yín bọ́lẹ̀ tí ń pè yìí. 070 ó dàbí pé àwọn ò lò 070477064 ìpè ẹyọ kan obìnrin la sì fẹ́ kó jẹ́ o 070477064 hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀. ọkùnrin ni o. ẹ là ń gbọ́ yín o. à ń gbọ́ yín. mr ọ̀jẹ̀dẹ̀ àpàlàkà látẹ̀. yes sir à ń gbọ́ yín. ọ̀rẹ́ mi lọ́ra oògùn yẹn ló lò ló fún mi àmọ́ ńgbà tó kú fún mi ọ̀rẹ́ yẹn gidigidi ọlọ́wọ́n máa rìn wọ́n lọ́wọ́ mr ọ̀jẹ̀dẹ̀ àpàlàkà látẹ̀. ẹ ṣé o ẹnìkan béèrè lọ́wọ́ yín lójú òpó ayélujára aláàjì orúkọ ẹni náà ni Amos Adébáre wọ́n sọ wípé ṣé infection ó lè jẹ́ kí agbára tí ń bẹ nínú omi lọ́gbọ́lọ́gbọ́ ọkùnrin kó lẹ̀. bẹ́ẹ̀ ni tí àrùn bá ṣe pọ̀ láàrin ọkùnrin sóbìnrin látara àìlákìyèsí àbá ìmójútó ó lè kó bá omi lọ́gbọ́lọ́gbọ́ tí ń bẹ lára ọkùnrin tó lè ba gbogbo nǹkan tí ó lè mú ọmọ wá látara ọkùnrin bàjẹ́. tí ó bàjẹ́. kódà gan gbà mí máa ń ṣe ń gbà mí pé ẹni tó bá ń bẹ lọ́wọ́n à ń bẹ lọ́wọ́n ọmọ tí wọ́n ń pè ní infertility tó jẹ́ pé obìnrin lá máa fojú wò pé ó ní ìpèníjà tó pọ̀ obìnrin míì lè má ní ìpèníjà tọkùnrin gangan tó yẹ kí ìpèníjà fẹ́ẹ́rẹ́fẹ́ ló wà lára obìnrin tó yẹ pé èyí olórí oríire ìpèníjà ara ọkùnrin ló wà. aláàjì ibi tá a sọ̀rọ̀ dé yìí òun náà ní jóun bàbá ti ń sàmí ká máa sàmí àwọn ènìyàn ti mọ òtítọ́
bẹ́ẹ̀ ni wọ́n mọ òtítọ́ yàtọ̀ sí bayobayo ẹ má jẹ́ ká torí àwíjàre kí ìtọ́ tán lẹ́nu ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́ ẹ fi pe ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yín àti ibi tí wọ́n ti ṣalábàápàdé yín ló bá tán. ẹ ṣe atọ́kùn akí gbogbo ẹ̀yin tí ẹ ti ra product wa nílé iṣẹ́ wa iná ò ní tán wo yín o àìsàn ò ní fi ara yín ṣe ibùgbé o mo wà ní ìlú òkè òlénì títí tí ó fi di ọjọ́ àlàmísì wọn gbẹ ẹni tó bá fẹ́ rí wa níjọ́ àlàmísì ìjọ́ mẹ́jọ àwa nílùú àgọ́ àrẹ on the 1 on the 2 à ń bọ̀ wá sí ìlú Ìṣẹ̀yìn lágbára Ọlọ́run nọ́mbà tẹ́ pè wá sí ni 090 27 24 91 06 090 27 24 91 06 ẹlẹ́kejì 090 63 82 23 70 090 63 82 23 70 àtàìsàn àtàrùn kò ní fi sẹ́yìn kò ní fi sẹ́ni kankan tí ó bá rán kò ní fi sẹ́ni kankan nínú wa ó dàrú. ẹ máa lọ gba ìpè níta aláàjì ẹ máa lọ gba kọ́ọ̀lù níta ó já mọ́ fẹlẹ́ yìí. ẹ wo àní rí jù báyìí lọ lórí ètò fún ti tàárọ̀ yìí adúpẹ́ lọ́wọ́ tó lórí àtẹlẹmù eléyìí tí wọ́n bá wa dá sí ìròyìn eléyìí tí a kà láàárọ̀ yìí ṣùgbọ́n kó tó di pé màá mọ̀ lọ mo fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi kí Mahmood Yakub Olúwadámiláre Ìṣọ̀lá ọmọ arábìnrin Ọlábámidélé Yétúndé òní náà ní ọjọ́ bí ẹ̀ Olúwadámiláre Ìṣọ̀lá òní lọ́jọ́ bí ẹ̀ ìgbádùn ọdún kan ni ò lágbára Ọlọ́run àlékún ìmọ̀ àlékún àrísìkí ó dàgbà fún àwọn òbí ẹ̀ ò ní kún rèwerèwe àwọn òbí ẹ̀ náà wọ́n padà jèrè ẹ̀ o Mohammed Yakub Olúwadámiláre Ìṣọ̀lá happy birthday to you, long life and prosperity. ẹ wo àní hooray àní ìrìjù báyìí lọ lórí ètò fún ti tàárọ̀ adúpẹ́ o fún gbogbo ẹ̀yin tí ẹ bá gbọ́ èmi àti yín á pàdé bó bá di aago 5 ọ̀sán ní orí ètò àgbẹ̀lọba títí ìgbà náà èmi ò ní kú o ẹ̀yin náà ò ní kú gbogbo pátápátá kájọ máa fa ìkú dẹ́gbẹ̀rà ó dàbọ̀. tó bó ṣe jẹ́ lẹ́gbọ́n gbogbo ẹ̀yin alára wa àmọ̀rírì yín bẹ́ẹ̀ la mọ̀ pàtàkì yín láṣẹ Ìdùmarè ó ti jù sápò ó ti da ó ti yé mi láṣẹ Ìdùmarè àwọn jíjọ pàdé ní ọlọ́ba dé ní ọ̀la láṣẹ Ọlọ́run aláwòrábí ẹjẹ́ àjọ pàdé tó bá di aago 4 sí aago 5 lórí ètò mo ṣoríire abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ lórúkọ mi mò ń dágbére lórí ètò àjímọ́ná fún ti òwúrọ̀ òní wípé níbi orí mi ó ti là ẹlẹ́dàá mi ò máa ṣàì gbé mi débẹ̀ dandan ìpàdé wa yóò tún di ìrọ̀lẹ́ o àwọn àyè wọ̀nyí lẹ́yìn tí rí nǹkan tó ń jáde ní iléeṣẹ́ Ralac Ventures ó dìgbà. máa rí àwọn ọjà wa káàkiri ní ìlú Ṣakí ẹ lọ sí ọ̀dọ̀ Alhaji Nínúọlá bákan náà ẹ lọ sí ọ̀dọ̀ Alhaji Sulaiman Ògìdìngbò roundabout bákan náà ẹ lọ sí ọ̀dọ̀ Alhaji Nesruddin Ìtàtàbà bákan náà ẹ lọ sí ọ̀dọ̀ Albisra tí ẹ bá dé ìlú Àgáwàrẹ ó wà ní ọ̀dọ̀ ya Sukurat ó dẹ̀ wà ní ọ̀dọ̀ ya Lukman nílùú Adó-Àwáyé ó wà lọ́dọ̀ Sakirat Adéṣeun ó wà lọ́dọ̀ Ìyá Ishat ó wà lọ́dọ̀ Ìyá Èjìdé ó wà lọ́dọ̀ Mọ́mì Ẹ́rì nílùú Adó-Àwáyé nílùú Ọ̀kákà ó wà lọ́dọ̀ Ẹ̀mílójú ó wà lọ́dọ̀ Àyìnà Ìyá Ńlá nílùú Ayétòrò Òkè ó wà lọ́dọ̀ Díkìn Àyẹ́lékè nílùú Pàpó ó wà lọ́dọ̀ Àjọkẹ́ aya ọba lọ́la nílùú Odò Ògún ó wà lọ́dọ̀ Ìyá Kàbírá nílùú Òkè Àmù ó wà lọ́dọ̀ Ìyá Wàlíàt nílùú Sábẹ̀ ó wà lọ́dọ̀ Ìyá Búkì nílùú Agúnrege ó wà lọ́dọ̀ Olórí ó wà lọ́dọ̀ Ìyá Múmínẹ́t nílùú Báàsì ó wà lọ́dọ̀ Ìyálájẹ́ ìlú Báàsì nílùú Òkèò ó wà lọ́dọ̀ Olóyè opposite Òkèò Gẹ̀nẹ́ Grammar School ó wà lọ́dọ̀ Lady B ó wà lọ́dọ̀ Sunday opposite First Baptist Church ó wà lọ́dọ̀ Mọ́mì Sukurat Arẹ́gbẹ́ṣọlá Compound nílùú Gànà ó wà lọ́dọ̀ Ìyáfàlì ó wà lọ́dọ̀ Ramot Àtibónàlá ó wà lọ́dọ̀ Olúwatóbi Mercy Store Òkè Àdúà nílùú Ìlúà ó wà lọ́dọ̀ Mọ́mì Esther ilé bàbá bíná wọlé nílùú Ìlúà nílùú Kìsí ó wà lọ́dọ̀ Àmọ́ Mercy Store nílùú Ẹlẹ́kọ̀kan ó wà lọ́dọ̀ Ìyá Adéolú lẹ́lẹ́kọ̀kan nílùú Ìwérélé ó wà lọ́dọ̀ Bisola Itasa Road ó wà lọ́dọ̀ Mọ́mì Dáre opposite CAC Òkèayọ̀ ó wà lọ́dọ̀ Hallelujah House Road Block ó wà lọ́dọ̀ Ìyá Abdullahi ó wà lọ́dọ̀ Akin Taylor ó wà lọ́dọ̀ ìyàwó Àfáà Gentle Òkèọlá nílùú Ìlàjílé ó wà lọ́dọ̀ Alhaja Basrat nílùú Jio ó wà lọ́dọ̀ Bàbá Bọ́sẹ̀ nílùú Ayétòrò Olé ó wà lọ́dọ̀ Channel 10
nílùú òtú ó wà lọ́dọ̀ madam ọlájúmọ̀kẹ́ olórí wasco number 2 olasco street ó wà lọ́dọ̀ àjọkẹ́ ọlọ́tí nílùú ìràwọ̀ ó wà lọ́dọ̀ ìyáwẹ́rẹ́ ó wà lọ́dọ̀ olórí àjòríwin ó wà lọ́dọ̀ orísunmibare ní ìlú ìsẹ́yìn ó wà lọ́dọ̀ ayọ̀nítèmi òde lálùbí ó wà lọ́dọ̀ ìyá zainab ní òde abẹsẹ̀ ó wà lọ́dọ̀ jamiu ní òkè àláfíà níwájú ilé baba